ayérayé ọlọ́run yanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mẹ́rí àpèjúbà wùdọ̀ ọlọ́run èrè ọba tó bá yẹ má jàyà lólo gbanigbani tá àṣàyà ọlọ́mọ̀ràn tí gbogbo ẹ̀dádìrọ̀ máa gbé ọ̀gá yàn ológo aṣọ́lọ́ba àwọn ọbọ̀ olúwa àwọn olúwa akọ̀mọ́tìkàlẹ́yìn ó yá gbọ́ ọpẹ́ wa ọlọ́run má jẹ̀mú àtúntúndé ní ọ̀sán yìí ó yá gba ẹ̀yìn wa ó yá máa bá wa lọ a ó yìn ọ́ jésù olúwa wa àmín 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 lórúkọ jésù adúpẹ́ lọ́wọ́ ọlọ́run láì jẹjẹ dídí wákàtí ọ̀wọ̀ yìí ohùn olúwa náà rèé èyí tó wọ́n láti ilé ìjọsìn wa ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ohùn náà ń jáde láti orí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní nàìjíríà níbí èyí tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní UK adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí iléeṣẹ́ náà àti ìgbìmọ̀ wọn èyí tó sọ pé ohùn olúwa náà kò ní dúró lórúkọ jésù ohun ayé yín náà kò ní ṣe dá dúró fún ẹnikẹ́ni ìṣelógo yín ní orúkọ jésù mo ní kò ní ṣe dá dúró fún ẹnikẹ́ni iléeṣẹ́ náà ní orúkọ jésù yóò máa gbèrú adúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò láti UK wá tó darapọ̀ mọ́ ti nàìjíríà níbí wípé kí ohun olúwa yìí kó máa tẹ̀síwájú àti ìgbìmọ̀ wọn àti gbogbo àwọn tó ní kò ní dúró ní orúkọ jésù ẹ ò ní ṣe dá dúró fún ohunkóhun ire ayé yín kò sì ní ṣe dá dúró fún ẹnikẹ́ni ní orúkọ jésù ẹ ó máa tẹ̀síwájú adúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà láti jẹjẹrẹ wákàtí ọ̀wọ̀ yìí ohun olúwa yìí ó wọ́n láti ẹnu ìyá àdúrà èyí tí à ń pè ní Eriabanise JP lórúkọ jésù ohun tó yẹ wáyà ayé olúwa yóò ṣe fún wa mo ní tí a bá fẹ́ pè mí fún ohun kan tàbí fún ẹ̀bì àdúrà kan a lè pè mí sórí nọ́mbà yìí tẹlifóònù nọ́mbà mi náà ni 070 57 84 23 11 lẹ́ẹ̀kan sí 070
57 84 23 11. Ó yá fún ẹ̀bẹ̀ àdúrà ni tàbí fún ohun kan ẹ lè pè mí sórí tẹlifóònù nọ́mbà yẹn. Ara àwọn bíbélì tí wọ́n fún wa èyí tó yẹ ká jẹ òun náà ni èyí. Bóyá a lè rí ẹni tó máa gba bíbélì yìí fún ìbéèrè lénìí tí wọn yóò dẹ̀ gba ìbéèrè tí bíbélì náà yóò jẹ́ tiwọn. Lórúkọ Jésù a ò ní gbèrè ìtìjú. Ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára gíga Jésù, ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí àpèjúbà wùdọ̀ ọlọ́run ẹ̀rí. Ọba tó bá jẹ́ májà yà lórí gbangbani tá a sáyà ọlọ́mọdé tó gbọ́ ẹ̀rọ dìrọ̀ mọ́ agbé ọ̀gá yàn lógo. Aṣẹ́ ọlọ́ba àwọn ọba olúwa àwọn olúwa ó yá gbọ́ ọpẹ́ wa. Ọlọ́run má jẹ̀mú ó yá gba ẹ̀yìn wa. Ní ti ẹ̀ṣẹ̀ ó yá dáríjì wa. Gbogbo ohun tó lè lù mọ́ ẹ̀ṣẹ̀ nínú ayé wa èyí tí wọ́n dá sí wa lọ́rùn ni èyí tá a fọwọ́ wa dání èyí tá a dá tà mọ̀ pé ẹ̀ṣẹ̀ nínú orúkọ Jésù ó yá parẹ́ kó nu ayé wa. Jẹ́ ká lọ pẹ̀lú ìdáláre. A ó yìn ọ́, a ó gbé ọ̀gá Jésù olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti oṣù kínní. Òní ni ọjọ́ kejì nínú oṣù kẹjọ. Rí báwọn ọdún ìlọnu ó tún lọ ń tiẹ̀ nìyẹn. Bó ti ṣe wù kó rí ọdún yìí ti dá sí mẹ́ta nìyẹn. Bẹ́ẹ̀ ni ó ti dá sí mẹ́ta nìyẹn, ó lọ ń tiẹ̀ nìyẹn. Lórúkọ Jésù ò ní gbèrè tìjú. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú wa wọnú oṣù náà ní àti àlàáfíà tó jẹ́ pé oṣù kẹjọ yẹn ṣojú èmi àti ẹ̀yin. Mo mọ̀ pé lórúkọ Ọlọ́run alààyè àwa tá a bẹ̀rẹ̀ ẹ̀ náà láparí ọdún ní ayọ̀ àti àlàáfíà. A ò ní gbèrè tìjú. Wàhálà ìdààmú kò dẹ̀ ní ṣẹlẹ̀ sí wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú wa rí oṣù tuntun náà àti èmi àti ẹ̀yin àti ìdílé wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run púpọ̀ mú wa rí oṣù tuntun náà. Ní orúkọ Jésù oṣù náà yóò pé wa. Ọlọ́run má jẹ̀mú gbogbo ohun tó sọnù ní ayé wa. Ọba tó ṣàjọ ní orúkọ Jésù yóò ṣàtiwá náà jọ. A kù rọ́wọ́ mú nínú oṣù kẹjọ yìí. Bẹ́ẹ̀ ni oṣù yóò sì pé wa torí oṣù tó pé ni tó sì ṣe é pín. Ní orúkọ Jésù ohun tó yẹ wá yáyé wọ Ọlọ́run má jẹ̀mú yóò fi lé wa lọ́wọ́. A ò ní gbèrè tìjú. Jésù olúwa wa. Àmín, àmín lórúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí i lórí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò. Àwọn èyí tí wọ́n sọ pé ohun Olúwa yìí ká máa ṣe kíni kó máa lọ kí agbo àwọn èèyàn kó sì máa gbọ́. À ń rí múlò nínú ẹ̀. Àwọn tó sì ń dúpẹ́ wọ́n ń dúpẹ́. Àwọn tó ń fò fáyọ̀ ń fò fáyọ̀. Lórúkọ Jésù èmi náà ó jọ lọ́pẹ́ nínú oṣù yìí. Bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ó jọ lọ́pẹ́ pẹ̀lú mọ́mí àti dádì. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn tó ń wò wá. A dúpẹ́ lọ́wọ́ àwọn tí ó ń tẹ láìkì tí wọ́n sì ń sọ pé àwọn rí ọwọ́ Ọlọ́run nínú ayé wọn. Lórúkọ Jésù a ó máa rí ọwọ́ Ọlọ́run. Ohun tí mo fẹ́ mú fún wa ní ọ̀sán yìí rí mo fẹ́ sọ bí ọ̀rọ̀ ni. Mo sì fẹ́ ká sọ bí ọ̀rọ̀ náà ká sì fi ká mú èyí tó bá jẹ́ tiwa nínú ẹ̀ ká mú lò. Kí ni ohun tí mo fẹ́ sọ ní ọ̀sán náà ni wípé ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run. Ẹ má jẹ́ ká gbé èṣù ní ààyè. Ẹ má jẹ́ ká gbé èṣù láàyè nínú ayé wa. Ẹ má jẹ́ kí á gbé èṣù láàyè lórí iṣẹ́ wa. Dádì mọ́mí ẹ má jẹ́ ká gbé èṣù láàyè lórí ọ̀nà wa. Ẹ rí èṣù ń dọdẹ o. Ó ń wá àwọn tí ó kéré rẹ̀, àwọn tí ó kó jọ láti jẹ́ pé àwọn ti ẹ̀ nìyí. Lórúkọ Jésù èṣù ìkà ni, ẹ̀mí búburú ni. Lórúkọ Ọlọ́run alààyè kò ní ráyè nú ayé wa. Àwa là ní ìgbà láyè mọ́mì dádì, àwa là ní ìgbà láyè nítorí pé kí ni èṣù ń káàkiri lọ́wọ́lọ́wọ́. Ó sì ní àwọn irinṣẹ́ àwọn èyí tó ń lò láti lè ṣe kí ni láti lè kó àwọn ènìyàn ti ẹ̀ jọ. Ṣùgbọ́n kí ni èmi àti ẹ̀yin lè ṣe láti má gbé èṣù láàyè ni pé ká dití sí ọ̀rọ̀ tí èṣù bá ń sọ. Ẹ rí kò síbi tí èṣù ò sí. Ó ń bẹ nínú ilé, ó ń bẹ níbi iṣẹ́. Kódà ó wà ní inú ilé àjọ ń sùn àjọ ń jí ni. Ẹ bá lóun ò fẹ́ èṣù ẹni yẹn kò ní fẹ́ obìnrin ni. Dádì mọ́mì ẹ bá lóun ò fẹ́ èṣù kò ní fẹ́ ọkùnrin ni. Ẹ rí àti àwọn ọkùnrin àti obìnrin yìí ẹ rí pé àwọn náà ni tọ́lọ́run dá sínú ayé, kò sí ìkẹta nínú rẹ̀. Ṣùgbọ́n àwọn ẹ̀mí òkùnkùn ń wá káàkiri, wọ́n ń kó wọnú ayé ọmọ mìíràn, wọ́n ń kó wọ ayé ọkọ mìíràn, wọ́n dẹ̀ ń kó wọ ayé aya mìíràn. Àwa là ní gbé èṣù láàyè nínú ayé tiwa. Ẹ rí èṣù káàkiri, ó ń wá àwọn tí ó tàn jẹ. Lórúkọ Jésù èṣù ò ní tàn yín jẹ, kò dẹ̀ ní tàn àwọn ọmọ yín jẹ. Mọ́mì èṣù ò ní tàn ọkọ yín, kò sì ní tàn aya yín sí yín. Ẹ rí nínú ayé nísinsìnyí
ẹ̀mí èṣù yẹn ti pọ̀ káàkiri. A máa gbọ́ nípasẹ̀ bóyá nípasẹ̀ wọ́n ń wá ọrọ̀ ayé tí ó tán ní ọjọ́ kan. A máa gbọ́ nípasẹ̀ pé wọ́n ń ṣe kíni, wọ́n ń wá àwọn ẹran ara ènìyàn láti fi lò fún òun kankan nínú ayé tá kúrò ní ọjọ́ kan. Dádì, mo ní nínú ayé tá kúrò ní ọjọ́ kan. Nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ pé ṣé àti ẹ̀wá ilé ayé yẹn rí, a máa wò pé ilé ayé ṣé mo kọjá ń bẹ̀. Wọ́n máa wá bi wá lérè pé ọmọ lówó, kódà ó bímọ, kódà ó ní ìyàwó kan kọ́ ni ìyàwó tó ní, kódà ó fẹ́ ọkọ. Ṣé inú ayé yẹn la máa wá wò pé a ó máa wò pé a ò ní lo ayé wa fún ìjọba ọ̀run? Ṣé inú ayé yẹn láwò pé a wá gbà fún èṣù láti tàn wá jẹ, láti mú iṣẹ́ wa jóná? Lórúkọ Jésù, iṣẹ́ mi àti yín ò ní jóná níwájú Ọlọ́run. Mo ní iṣẹ́ mi àti ẹ̀yin kò ní jóná níwájú Ọlọ́run. Ẹ̀rí, èṣù lọ dán Jésù náà wò lẹ́yìn ìgbà tó gba àwẹ̀ 40 ọ̀sán àti òru. Ẹ̀rí, ó lọ dúró dè ní ojú ọ̀nà tó mọ̀ pé yóò gbà jáde. Ó mọ̀ọ́mọ̀ lọ dúró dè é. Ó wá sọ fún un pé ìwọ ọmọ Ọlọ́run, nítòótọ́ sọ gbogbo àwọn òkúta yìí, ó yá sọ wọ́n di àkàrà. Ẹ̀rí, Jésù wá dá lóhùn pé ọmọ Ọlọ́run, ọmọ ènìyàn kò lè wà nípa àkàrà nìkan bí kò ṣe nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ǹjẹ́ bí èmi àti ṣe ń gbọ́ ní gbogbo ìgbà là ń gbọ́ káàkiri, là ń gbọ́ bí a ṣe ń sọ ní ilé ìjọsìn, bẹ́ẹ̀ náà là ń sọ káàkiri. Ṣé etí àwọn ènìyàn ìjọ ṣí? Ǹjẹ́ wọ́n ń gbọ́? Dáàdì, mọ́mì, ṣé àwọn ènìyàn ṣé wọ́n ń gbọ́ bí? Tí a bá wo orí íńtánẹ́ẹ̀tì, ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ìránṣẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ níbẹ̀. Ṣé àwọn ènìyàn yìí ṣé wọ́n sì ń gbọ́? Wọ́n gbọ́ nígbà tí èmi àti yín ò bá panu mọ́, tá a bá ń sọ ní wákàtí ní gbogbo ìgbà, ẹ rí i pé wọ́n ó padà gbọ́. Ẹ rí mọ́mì, dádì mi, wọ́n ó padà gbọ́ nítorí pé tí wọ́n ní kí wọ́n gbọ́. Nígbà tí wọ́n bá gbọ́ náà ni yóò jẹ́ èrè fún èmi àti ẹ̀yin tí a jẹ́ ikọ̀ àti ìríjú Ọlọ́run. Ìgbà yẹn ni wọ́n kí wa káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere, torí pé kí ni iṣẹ́ tí wọ́n gbélé wa lọ́wọ́ àti tí wọ́n ní ká lọ sọ, wọ́n ti ń gbọ́ sí wa lẹ́nu. Ẹ rí, èṣù ó lọ bá Jésù níbi tó ti gbààwẹ̀ 40 ọ̀sán àti òru. Mọ́mì, dádì, ó tún lọ dúró dè é. Ó wá sọ pọ́dà náà nígbà náà tó bá jẹ́ pé ọmọ Ọlọ́run tòótọ́ ni ìwọ ṣe, ó yá bẹ́ sílẹ̀ ní orí òkè. Ó lọ dúró dè é lórí òkè téńté ní ṣóńṣó tẹ́pìlì ló ti lọ dúró dè é. Pé tó bá jẹ́ pé ọmọ Ọlọ́run ni ó ní tòótọ́, òun mọ̀ pé ó ti gbààwẹ̀, ó ti bá bàbá rẹ̀ sọ̀rọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ní tòótọ́ Ọlọ́run ń bọ́ sọ̀rọ̀, ọmọ Ọlọ́run ló ṣe, ó yá sọ gbogbo òkúta ilẹ̀ yìí, ó yá sọ di àkàrà. Ẹ̀rí ìdánwò. Iná ni mo sọ pé àwọn ẹ̀mí òkùnkùn ni wọ́n ń ṣe ìdánwò láti jẹ́ pé wọ́n ó fi ọrọ̀ ayé, wọ́n ó fi tan ènìyàn jẹ. Àwọn tí ó bá sì jẹ́ pé wọn ò fẹ́ súnmọ́ Ọlọ́run, wọn ò fẹ́ kí Ọlọ́run kó jókòó lókàn àyà wọn, àwọn náà ó tẹ̀lé wọn nítorí ọrọ̀ ayé. Dádì, mọ́mì, nítorí ọrọ̀ ayé yẹn àwọn náà ó tẹ̀lé wọn nítorí pé kí ni wọ́n fẹ́ ní ọrọ̀ ní kíákíá, ọrọ̀ tí ó tán ní ọjọ́ kan, ọrọ̀ tí ó tán ní ọjọ́ kan, ọrọ̀ tí wọ́n béèrè pé ó ní ọrọ̀, ọmọ kọ́ ilé 42, ọmọ kọ́ ilé 32, ọmọ kọ́ ilé 22, tí ọmọ tó pé ṣé òun kọ sá. Ẹ̀rí, ẹ̀mí òkùnkùn ó ti jọba káàkiri. Kò tiẹ̀ sí ẹni tó lè sọ wípé òun pé, sábà ló lè sọ pé òun pé níwájú Ọlọ́run mọ́ nítorí ọrọ̀ ayé. Bí Èṣù ṣe lọ dá Jésù náà wò nù, wọ́n fẹ́ wò wípé bóyá ó lè sẹ́ Ọlọ́run, wọ́n fẹ́ wò pé iye tí òun sọ yìí ṣé ó lè gba òun gbọ́. Ẹ̀rí, àwọn ènìyàn sátọ ọrọ̀ ayé ní ayé tí ó tán ní ìjọ kan. Ẹ̀rí, nígbà tí Èṣù dá Jésù wò tán, ó lọ́dà náà tó bá jẹ́ pé nítòótọ́ Ọlọ́run ìwọ ṣe, ó yá bẹ́ sílẹ̀ láti orí òkè yìí. Ó rí i pé àwọn áńgẹ́lì ó tẹ̀wọ́ gbọ́. Ẹ̀rí, Jésù dá lóhùn. Ẹ jẹ́ ká lọ wò ìwé Matthew 4. Ẹ jẹ́ lọ wò ìwé Matthew 4 1-10. Ìní ọ̀rọ̀ yìí 1-10 ní rẹ̀, a ó rí wípé bí ìránṣẹ́ yẹn ṣe sọ tó, Jésù ò dá lóhùn. Ṣé wọn ò ti fẹ́ máa jẹ èrè àwọn ọmọ kéékèèké gan lọ́kàn báyìí? Dádì, mọ́mì, ṣé wọn ò ti fẹ́ máa jèrè aya lọ́kàn báyìí nípasẹ̀ ọrọ̀ ayé yìí? Ṣé wọn ò ti fẹ́ máa jèrè ọkọ báyìí nítorí ọrọ̀ ayé yìí?
àfi ká súnmọ́ ọlọ́run, àfi kọ́ ọlọ́run kó mọ̀ wá, kó dá wa mọ̀. Tí ọlọ́run gangan tí ò bá dá Jésù mọ̀ ní ọmọ rẹ̀ ni, ẹ rí wípé ogun tí èṣù mú wá yẹn kò bá kàn bo orí rẹ̀, nítorí pé kíni ìdánwò tó gbé wá síwájú rẹ̀ yìí, torí ẹni tó ti gbàwẹ̀ fún 40 ọ̀sán àti òru, ṣe mọ̀ pé ebi ti pa, wọ́n ti gbàwẹ̀ àìmọye bíríbírí ló gbà. nígbò bá wá sòkúta di àkàrà tó bẹ̀rẹ̀ sí jẹ́, ó ṣeéṣe pé kí ẹ̀mí tí ó mú wá láti fi jọba lórí ọlọ́run, lórí Jésù yẹn, kó ṣe kíni kó gàba lé orúkọ rẹ̀. Kí ni èmi àti yín bá máa pè ní ìsinsìnyí? Kí ni èmi àti yín bá máa sọ̀rọ̀ nípa rẹ̀ yìí? Ẹ̀rí ìwé Mátíù yẹn fi yé wa pé ó mọ̀ọ́mọ̀ mú Jésù lọ sí orí òkè tẹ́lẹ̀ sóso tábìlì ni, wípé ọ̀dà náà ó yá wo gbogbo ọrọ̀ ayé yìí, ṣó o lè bẹ́ sílẹ̀ nígbà náà ká tiẹ̀ wò ó, bóyá àwọn áńgẹ́lì ọlọ́run bóyá wọn ò tiẹ̀ tẹ́wọ́ gbọ̀ ọ́. Ẹ̀rí ó sọ, ṣùgbọ́n ìyẹn wá wò ó pé Sátánì padà lẹ́yìn mi torí pé kí ni wọn ò ní ọ́ fi ṣe. Ṣé èmi àti yín ń pàṣẹ fún ẹ̀mí òkùnkùn yẹn pé kó padà nínú ayé wa bí? Dáàdì mọ́mì, ṣé èmi àti yín sọ fún ẹ̀mí àìmọ́ yẹn pé kó padà nínú ayé wa bí? A gbọ́dọ̀ sọ fún ni, a gbọ́dọ̀ máa bá rin ìrìn àjò, torí pé ìrìn àjò rẹ̀ ní ìkẹyìn ìparun ni. Dáàdì mọ́mì, ìrìn àjò ẹ̀mí òkùnkùn ní ìkẹyìn ìparun ni, kò ní ìṣògo kankan nínú. A lè máa wò nísinsìnyí pé ó ń kù díẹ̀ káàtó fún àwa tá a mọ ọlọ́run, tá à ń ké pe ọlọ́run, tá a bá ti jèrè ọ̀run, kì í jẹ dandan ká jẹ tinú ayé yìí. Tí a bá ti ní ọ̀run, tá a ní ọ̀run rere, ẹ jẹ́ ká fi ìyókù lẹ̀ fún ọlọ́run, torí pé kí ni ọ̀run rere yẹn gan ni tó dára jù. Ṣùgbọ́n àwọn mìíràn kì í wọ́rì nípa pé àwọn jẹ́ ní ìtẹ́wọ́gbà ní ọ̀run, wọn ò ní ṣe èyí ti débẹ̀ mọ̀ náà ni. Bá a ṣe máa kíni, bá a ṣe máa sọ ní tí Jésù náà máa fi dé, nítorí pé kíni a gbọ́dọ̀ mọ ọlọ́run kí ọlọ́run kó dá wa mọ̀. Ẹ rí, tí Jésù ò bá ní ìfura ní, tí ò sì gba ìkíyèsára ní, ogun èṣù ni kò bá borí. Ṣùgbọ́n nísinsìnyí èyí tí mo ń sọ ní ìtàn Ìbò láṣẹ rí sọ. Dáàdì mọ́mì, ẹ má jẹ́ ká wò pé ohun ayé ohun tó ń dáná ni, ṣùgbọ́n ó ní ohun ayé sàn, ó máa bá ayé lọ ní ìjọ kan ni. Ẹ rí, bí èṣù ṣe dá Jésù wò yẹn náà ló ṣe ń ṣe nínú ayé yìí lọ́wọ́lọ́wọ́. Ó ṣe nínú ayé yìí lọ́wọ́lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ní ẹni tí ò ní á sì lọ́ọ́ máa bá, yóò sì tún máa sọ pé òun ò ní, nítorí pé kí ni ẹ̀mí èṣù ti jọba nínú ayé rẹ̀. Àfi ká máa sọ fún àwọn ọmọ wa, ká máa fà wọ́n ní etí ní gbogbo ìgbà pé ìwọ ọmọ mi gbọ́ ọ̀rọ̀ mi, torí pé kí ni gbogbo ìṣòdì sí ọlọ́run kò ní ìdáríjì rárá, torí pé kí ni àfi kó o súnmọ́ ọlọ́run gidigidi, nítorí nígbà tá a bá súnmọ́ ọlọ́run, ẹ wo gbogbo tá à ń fà tá à ń wò pé kò ní tó yìí, á tó á ṣẹ́kù. Mọ́mì dáàdì, mo ní yóò tó, yóò sì ṣẹ́kù. Ẹ rí, ẹ jẹ́ ká mọ ọlọ́run tí à ń ké pè ní òtítọ́ àti òdodo. Tí a bá ti mọ ọlọ́run, ọlọ́run á ṣe kí ni, á ṣe ohun tó pé, ohun tó dára fún èmi àti ẹ̀yin. A ò ní ṣaláì ní ohun tó dára. Tí a bá lọ wo 11 ọ̀rọ̀ yìí, ẹ rí, tí a bá lọ wo Matthew 4:11 yìí, a ó gbọ́ ohun tí ọlọ́run sọ ní inú rẹ̀ náà níbẹ̀. Ẹni tó bá gbẹ́kẹ̀lé ọlọ́run, tó bá mọ ọlọ́run, tó ń sin ọlọ́run, tó ọlọ́run mọ̀ ọ́, gbogbo ohun dáradára ni yóò ní, torí pé kí ni ọlọ́run kì í ta àwọn ènìyàn tiẹ̀ nù. Mọ́mì dáàdì, ọlọ́run kì í ṣe kí ni, kì í ta àwọn ènìyàn tiẹ̀ nù, nítorí pé ọlọ́run mọ̀ mí àti ẹ̀yin, ohun tó sì máa ṣe fún èmi àti ẹ̀yin ohun tó dára ni. Ẹ jẹ́ ká súnmọ́ ọlọ́run, ẹ jẹ́ ká mọ ọlọ́run ní òtítọ́ àti òdodo. Lórúkọ Jésù, èmi àti yín ò ní gbèrè tìjú. Mo lémi àti yín ò ní gbèrè tìjú, torí pé kí ni ọlọ́run mọ̀ wá, ó mọ àsìkò, ó dẹ̀ mọ ìgbà, ó mọ àkókò èyí tí ó pèsè ohun tó yẹ wá fún wa. Ó mọ àsìkò, ó mọ ìgbà àti àkókò èyí tí ó pèsè ohun tá a máa jẹ fún wa. Lórúkọ Jésù, èmi àti yín ò ní ráre. Ẹ rí, àfi ká mọ ọlọ́run, kọ́lọ́run mọ̀ wá. Tí Jésù ò bá dé èṣù, tí ò bá dá mọ̀ ni. Ẹ rí, ẹ wo ìdánwò tó gbé wá fún un. Lẹ́ni tó ti gba àwẹ̀ tó ti bọ́ ọlọ́run sọ̀rọ̀, tí ọlọ́run sì ń gbọ́ tiẹ̀. Ìró omi tí wọ́n ló jáde nígbà tí ó ń jáde ní ara rẹ̀, wọ́n ló dàbí ìró ẹ̀jẹ̀. Ẹ wo ìdánwò tó gbé wá fún un. Ẹ jẹ́ ká súnmọ́ ọlọ́run. Ìgbà kẹyìn ayé la wà yìí. Ewu ìgbà kẹyìn ni ó sì ń ṣẹlẹ̀ káàkiri àgbáláyé là ń gbọ́. Ewu kẹyìn ayé ló dé yìí. Ṣùgbọ́n tí ọlọ́run bá ti mọ̀ wá, gbogbo ohun tó dára ni ó jẹ́ tiwa.
mọ́mì dádì, gbogbo ohun tó dára yẹn, gbogbo ohun tó ń dán yẹn Ọlọ́run á ṣe fún wa. Ẹ má jẹ́ ká gbé èṣù ní ààyè nínú ọkàn wa, nínú ayé wa, lórí iṣẹ́ wa. Ẹ jẹ́ ká máa ṣí àwọn ọmọ wa ní etí. Ẹ jẹ́ ká máa jẹ́ wọ́n mọ̀ wípé ohun tí ń bẹ nínú ayé yìí, ohun tí yóò tán ní ìjọ kan ni. Orí ohun ayé sàn, ó ń bá ayé lọ. Ẹ rí mọ́mì, ṣùgbọ́n ẹni tó bá mọ Ọlọ́run, tó ń ké pè ní Ọlọ́run, tó ń pè é ní ọ̀sán àti ní òru, bó ti wù kó ṣe kíni, bó ti wù kó rí, yóò padà dán fún un. Yóò ṣe kíni, yóò padà dán fún un. Ó ní ẹni tó bá gbẹ́kẹ̀lé Olúwa, ó ní yóò dàbí bí ohun tó dára níwájú àwọn ènìyàn. Torí pé kíni, ìgbẹ́kẹ̀lé Ọlọ́run tó gbẹ́kẹ̀lé yẹn, tó dúró de Ọlọ́run yẹn, lójú àwọn ẹ̀mí àìmọ́ àti àwọn tó wọ́n rò bóyá kò ní rọ́wọ́ yọ yẹn, wọ́n máa wò pé bóun ló ṣe ń ṣe. Ẹ jẹ́ ká mọ Ọlọ́run, ẹ jẹ́ kí Ọlọ́run kó mọ̀ wá. Ẹ jẹ́ kí Ọlọ́run kó mọ̀ wá, kó mọ iṣẹ́ wa, kí iṣẹ́ wa pé ní iwájú rẹ̀. Tí iṣẹ́ wa bá ti pé ní iwájú rẹ̀, ẹ wò ó, gbogbo ohun tá à ń ṣe yẹn yóò ṣe kíni, yóò padà tọ́. Nítorí pé kíni, ohun tó dára ni ọmọ Ọlọ́run máa ń ní. Ọmọ Ọlọ́run kì í ṣaláì ní ohun tó dára. Lórúkọ Jésù, èmi àti yín ò ní gbèrè tìjú. Ẹ rí, tí a bá lọ wòwe Matthew 4 yẹn 1-11 rẹ̀, a ó rí ìtàn yìí nínú rẹ̀. Àfi ká mọ Ọlọ́run tí à ń sìn, ká má gbé èṣù ní ààyè. Ẹni tó jẹ́ bàbá táwa gan ké pè gan, èṣù dán wò. Ó dán wò, èṣù dán wò, ó lọ yẹ̀ wò pé àbí yóò sẹ́, àbí yóò tiẹ̀ bọ́hùn, àbí yóò tiẹ̀ ṣe tóun ní kó ṣe. Ẹ rí, ó wò ó pé ní tóun ó ṣe ní ìgbà tó bá ti gbàwẹ̀ tẹ́bí ti pa dáadáa, òun ó sọ pé kó sọ gbogbo òkúta kó sọ di àkàrà. Jésù wá dá lóhùn, ó ní kúrò lọ́dọ̀ mi Sátánì, torí pé kíni, ọmọ ènìyàn lè wà nípa àkàrà nìkan bí kò ṣe nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé ọ̀rọ̀ Ọlọ́run yìí, ṣé a sì ń sọ fún àwọn ọmọ wa bí? Ṣé ọ̀rọ̀ Ọlọ́run bá a ṣe ń sọ ǹjẹ́ à ń tẹpẹlẹ rẹ̀ ní gbogbo ìgbà bí? Lórúkọ Jésù, a ò ní dẹni ìtanù níwájú Ọlọ́run. Ẹ rí, nígbà jẹ́ pé ẹni tó ti gbàwẹ̀ 40 ọ̀sán àti òru, tó wá lọ gbé ìdánwò bá, ó wá gbé lọ sórí òkè tẹ́pìlì, olódà náà bẹ́ sílẹ̀. Ó ní ká tiẹ̀ bóyá áńgẹ́lì Ọlọ́run gan, bóyá yóò tiẹ̀ ṣe kíni, bóyá yóò tẹ̀wọ́ wọn ó gbà ọ́. Ẹ rí, nígbà tí wọ́n ti lè ń dá àwọn ènìyàn, tó ti lè ń dá ọmọ Ọlọ́run gan, tó ń dá Jésù gan wò, kí ni òótá ni ò lè dánwò? Àwọn là ní ìgbà láàyè. Tó bá ti gbé ọ̀rọ̀ dé tàbó gbé ìmọ̀ràn dé tàbó gbé tá a fẹ́, tá a ṣe tó gbé dé yẹn, ẹ jẹ́ pa láṣẹ pé kúrò lọ́dọ̀ mi, Olúwa bọ̀ wí Sátánì. Nítorí ewu ìgbà kẹ́yìn ló wó la wà yìí. Ewu búburú ní orúkọ Jésù kò ní wu wá lórúkọ Ọlọ́run alààyè. Ẹ rí, tá a bá máa pàṣẹ fún gbogbo ohun tí ò ṣẹlẹ̀ rí tó ti ń ṣẹlẹ̀ yẹn, àwa la gbọ́dọ̀ parun. Àti èmi àti yín la gbọ́dọ̀ ṣe kíni, la gbọ́dọ̀ parun. Nítorí pé kíni, gbogbo ẹ̀mí tí ò ní Ọlọ́run sọ̀rọ̀, ògo Ọlọ́run òun ló ti fọ́nká sí ìta nísinsìnyí. Ẹ jẹ́ ká máa sọ fún àwọn ọmọ wa, ẹ jẹ́ ká máa sọ fún ara wa, ẹ dákun ẹ jẹ́ sọ fún ọkọ wa, mọ́mí ẹ jẹ́ sọ fún aya wa, dádì ẹ jẹ́ sọ fún aya wa, mọ́mí ẹ jẹ́ sọ fún àwọn ọkọ wa pé ewu kẹ́yìn láti wà yìí. Torí pé kíni, èṣù mọ̀ọ́mọ̀ gan, ó tún dá Jésù gan wò, táwa ni ò lè dánwò. Àwa là ní ìgbàláyè, ẹ jẹ́ gbàdúrà, ẹ jẹ́ sọ fọ́lọ́run, Olúwa mo dúpẹ́, mo yìn ọ́. Ẹ rí pé ọ̀rọ̀ tí mo sọ lónìí ó yàtọ̀ sí àwọn ọ̀rọ̀ tí mo máa sọ. Ẹ jẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, mo dúpẹ́, mo yìn ọ́, mo gbé ọ̀gá. Nítorí pé o ti ẹ̀jẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ yìí, mo kà mí yẹ lára àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ yìí ní ọ̀sán yìí. Olúwa mo yìn ọ́, mo gbé ọ̀gá, mo dúpẹ́. Àdúrà, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù, Ọlọ́run má jẹ̀mú o. Bàbá mo dúpẹ́, bàbá mo yìn ọ́, Ọlọ́run mo gbé ọ̀gá. Olúwo ṣeun, Olúwo ṣeun, Olúwo ṣeun, Olúwo ṣeun, Olúwo ṣeun, Olúwo ṣeun, Olúwo ṣeun. Bàbá mo gbé ọ̀gá. Jésù Olúwa wa, àmín, 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 lórúkọ Jésù. Ìwé Àìsáyà 48, ìwé Àìsáyà 48 verses 31, 48-31. Ó ní ṣùgbọ́n àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa, ó ní a ó tún agbára wọn ṣe. Daddy, mọ́mì, ó ní a ó tún agbára wọn ṣe. Ìwé Àìsáyà 48 verse 31. Ó ní ṣùgbọ́n àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé Olúwa, ó ní a ó tún agbára wọn ṣe. Ó ní wọn ó fi ìyẹ́ fò bí idì, ó ní wọn yóò sáré, ó ní kì yóò rẹ̀ wọ́n. Ẹ̀rí bẹ́yẹn, àwa tá a gbẹ́kẹ̀lé Olúwa, a ó fi ìyẹ́ fò bí idì, a ó sáré, kò ní rẹ̀ wá. Bẹ́ẹ̀ ni,
á sá eré kò ní rẹ̀ wọ́n torí pé kíni ọlọ́run á ṣe kíni á tún agbára wa ṣe. ẹ jẹ́ ká dúró de olúwa. ìwé Àìsáyà 48 ẹ jẹ́ á lọ wò ó. Àìsáyà 48 verse 31. ṣùgbọ́n àwọn tó gbẹ́kẹ̀lé olúwa wọn ó tún agbára wọn ṣe. wọ́n ní wọ́n fi ìyẹ́ fò bí èjì, wọ́n sáré kì yóò rẹ̀ wọ́n torí pé kíni á mú agbára wọn le. ẹ jẹ́ á sọ fún ọlọ́run, olúwa mo gbẹ́kẹ̀ mi lọ. nígbà tá a ti dúpẹ́ yẹn, ẹ jẹ́ á sọ fún ọlọ́run, olúwa mo gbẹ́kẹ̀ mi lọ. olúwa má jẹ́ ó rẹ̀ mí débi pé ṣù ó wọnú ayé mi. ọlọ́run má jẹ́ ó rẹ̀ mí débi pé ṣù ó wọnú ayé mi. gbàdúrà bẹ́ẹ̀, orúkọ jésù, orúkọ jésù, agbára ńlá jésù, agbára gíga jésù. ọlọ́run má jẹ́ ó rẹ̀ mí. ọlọ́run má jẹ́ ó kù díẹ̀ káàtó. má jẹ́ kéṣù ráyè nínú ayé mi. má fi àyè lẹ̀ fún èṣù nínú ọkàn mi. ọlọ́run ṣàánú fún mi, bàbá ṣàánú fún mi, ọmọ ṣàánú fún mi. ó láwọn tó bá gbẹ́kẹ̀lé ọ, mo gbẹ́kẹ̀mí lé ọ. ọlọ́run o, olúwa má jẹ́ ojú ó tì mí, má jẹ́ kó rẹ̀ mí. bàbá ṣàánú fún mi, ọmọ ṣàánú fún mi, ẹ̀mọ́ ṣàánú fún mi. ọlọ́run má jẹ́ mú ńlá o, ó yá ṣàánú fún mi. ọlọ́run o ti láwọn tó bá gbẹ́kẹ̀lé ọ wọ́n sáré kì yóò rẹ̀ wọ́n. olóòtú agbára wọn ṣe. bàbá tún agbára mi ṣe, ọmọ tún agbára mi ṣe. ọlọ́run má gbààyè fún èṣù, wọ́n fàyè lẹ̀ fún èṣù nínú ayé mi. ọlọ́run má jẹ́ ó rẹ̀ mí. má jẹ́ kó sáláì mọ́ tó débi pé èṣù wà wọnú ayé mi yóò wá mú ìdánwò rẹ̀ wá. bó bàbá o bó ṣe mú ìdánwò bá jésù, ọlọ́run má gbà fún un láti mú ìdánwò wá. torí tí ebi bá pa ènìyàn, èṣù lè dé kó gbé ìdánwò dé. ó yá lọ jí nǹkan tàbí kó lọ ṣe ká èṣù ní. ọlọ́run má jẹ̀ mú, má jẹ́ kí kó rẹ̀ mí, má jẹ́ kébi kó pa mí, má jẹ́ ńláre débi pé èṣù yóò dán mi wò. ọlọ́run gbà mí, bàbá gbà mí, ẹ̀mọ́ gbà mí. jésù olúwa wa, àmín 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 lórúkọ jésù. ọmọlọlá lọlá o, ní orúkọ jésù mo ní èṣù níráyè nínú ayé wa. ọlọ́run má jẹ̀mú, mo ní yóò gbé ayé yín wọ̀. ọlọ́run àwọn ọlọ́run, mo ní yóò gbé ayé yín wọ̀. á lọ sọ fún ọlọ́run gbà mí, ẹ̀mọ́ gbà mí. olúwa tún agbára mi ṣe. bàbá tún agbára mi ṣe. agbára lèyàn fi ṣe ilé ayé, agbára lèyàn fi ṣe ní lèyàn fi rìn nínú ayé yìí. ọlọ́run tún agbára mi ṣe. ó ti ní àwọn tó bá gbẹ́kẹ̀lé olúwa ni wọ́n sáré kì yóò rẹ̀ wọ́n. olóòtún agbára wọn ṣe. ó yá tún agbára mi ṣe. agbára mọ́ mi mọ́ta mi lọ́fà mọ́dì mi lókun yá gbé wọ̀ mí. má jẹ́ kéṣù kẹ́rọ́ ráyè nú ayé mi láti dá mi wọ. gbàdúrà bẹ́ẹ̀, orúkọ jésù, orúkọ jésù, agbára ńlá jésù. ó yá tún agbára mi ṣe. bàbá tó ṣe, ọmọ tó ṣe, ẹ̀mọ́ tó ṣe. ọlọ́run má jẹ́ ó rẹ̀ mí. mọ́mì dáàdì lórúkọ jésù mo ní òní rẹ̀ yín. ọlọ́run á tún agbára yín ṣe. bàbá bá mi tún agbára wọn ṣe, ọmọ tún agbára wọn ṣe. má jẹ́ wọ́n rẹ̀, má jẹ́ kó rẹ̀ wọ́n, má jẹ́ wọ́n ráyè nú ayé wọn. èṣù ìkànnì lórúkọ jésù má jẹ́ ráyè lórí iṣẹ́ wọn, lórí ọ̀nà wọn. bàbá tún agbára wọn ṣe. kí wọ́n fi ìyẹ́ fò bí ìjì. ọlọ́run má jẹ̀ mú, ọlọ́run gbà wọ́n lọ́wọ́ sátánì àtàwọn ọmọ ogun ẹ̀. ó ti pọ̀ níta, wọ́n fọ́ káàkiri ní orúkọ jésù. èṣù má jẹ́ ráyè nú ayé wọn. bàbá ràn mí lọ́wọ́, ọmọ ràn mí lọ́wọ́, ẹ̀mọ́ ràn mí lọ́wọ́. jésù olúwa wa, àmín 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 lórúkọ jésù. ọlọ́run má jẹ̀ mú ní yóò ràn yín lọ́wọ́. ọba àwọn ọba mo ní yóò ràn yín lọ́wọ́. ọba àwọn ní mímọ́ ní Ísírẹ́lì ní orúkọ jésù mo ní yóò ràn yín lọ́wọ́. á lọ tún sọ fún ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. ọlọ́run ó ní àwọn tó bá gbẹ́kẹ̀lé ọlọ́run, ó ní wọ́n yóò tún agbára wọn ṣe. ó ní wọ́n fi ìyẹ́ fò bí ìjì. ó ní wọ́n sáré kì yóò rẹ̀ wọ́n. ọlọ́run má jẹ́ ó rẹ̀ mí. ẹ jẹ́ á sọ fún ọlọ́run má jẹ́ ó rẹ̀ mí. nítorí èṣù tó la dá jésù wò yẹn, ó rò pé bó ṣe ti gbààwẹ̀ ni yóò rẹ̀ ni. dáàdì mọ́mì, ó rò pé bó ṣe ti gbààwẹ̀ yóò ti rẹ̀ ẹ́. ẹ̀rí ni ló fi gbé jésù lọ sórí òkè tẹ́ḿpìlì pé lórí sọ́sọ́ tẹ́ḿpìlì pé ọ̀dà náà yá sọ gbogbo àwọn òkúta yá sọ di àkàrà. ọ̀dà náà bẹ́ sílẹ̀ tó bá jẹ́ pọ̀ ọmọ ọlọ́run ni ẹ̀rí ó ti mọ̀ pé yóò rẹ̀ ni. ọlọ́run má jẹ́ ó rẹ̀ mí. ẹ já sọ fọlọ́run, ọlọ́run má jẹ́ tó bá ti rẹ̀yìn ìṣòro náà wọlé. mọ́mì kò gbọ́dọ̀ rẹ̀yìn ni, ẹ̀mí ò ní jẹ́ ó rẹ̀yìn dádì mi, kò gbọ́dọ̀ rẹ̀yìn ni. ẹ lọ sọ fún ọlọ́run ni. ẹ porúkọ jésù nígbà mẹ́ta. ọlọ́run má jẹ́ ó rẹ̀ mí débi pé ṣòro ayé nu ayé mi. ọlọ́run o, ìdánwò ibi tí èṣù ń pín kiri yìí, èyí tó ń pín ká yìí, má jẹ́ ó ráyè nu ìṣẹ̀dá mi, lórí ìdílé mi. ọlọ́run má jẹ́ mú yá já ìdílé mi gbà lọ́wọ́ èṣù. gbogbo èṣù tó ń pín kiri yìí, gbogbo wàhálà tó ń pín kiri yìí, má jẹ́ ó ráyè nu ayé mi. gbàdúrà bẹ́ẹ̀,
orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù, Ọlọ́run májẹ̀mú o, èṣù tó ń dá àwọn ènìyàn wò yìí ní orúkọ Jésù, má jẹ́ ó ráyè nínú ìdílé mi, Ọlọ́run gbà mí, bàbá gbà mí, ọmọ gbà mí, ẹ̀mọ́ gbà mí, ìwọ tó wò sùsù tó lọ tó ń dá Jésù gangan wò, tó rò pé bó ṣe ti gbàwé ogójì ọ̀sán àti tí òru, o rò pé yóò ti rẹ̀ ni, tó wá ń gbé lọ sórí òkè tẹ́ḿpìlì tó jẹ́ sóńsó rẹ̀ tó ní kó bẹ́lẹ̀, èṣù rẹ̀ ní orúkọ Jésù má jẹ́ ó ráyè nínú ayé mi, ó yá sọ bẹ́ẹ̀, ó yá èṣù gbọ́dọ̀ ráyè, kò gbọ́dọ̀ ráyè lórí iṣẹ́ mi, lórí ayé mi, lórí ayé àwọn ọmọ mi, gbogbo Sátánì, gbogbo ẹ̀yin iṣẹ́ èṣù, gbogbo ẹ̀yin ẹ̀mí ẹ̀mọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí, ẹ fi wọ́n sínú ìdè ayérayé ni, inú ìdè lẹ́mọ̀ gbé, inú ìdè lẹ́kù sí, ìdè ní ọ̀jẹ́ olórí ogun lórí ayé yín, torí pé ẹ̀ní lè bọ́ lọ́wọ́ olórí ogun yín ní wákàtí ọ̀wọ̀ yìí, gbogbo Sátánì èyí tó ń bá ayé mi fẹ́ra, èyí tó bá ṣẹ̀ mi fẹ́ra, Ọlọ́run májẹ̀mú, Ọlọ́run gbà mí, ó sọ fún ni kó jẹ́ ayé yín gbà kú lọ́wọ́ rẹ̀, gbogbo ẹ̀mí ìdánwò yìí tí èṣù ń dán ayé wò ní orúkọ Jésù nínú ayé àwọn ọmọ, má jẹ́ ó ráyè nínú ayé ọkọ yín, má jẹ́ ó ráyè nínú ayé ọmọ yín, má jẹ́ ó ráyè nínú ayé aya yín, kò gbọ́dọ̀ ráyè, ó yá kó gbèrè tìjú ni, ó gbọ́dọ̀ gbèrè tìjú ni, ó gbọ́dọ̀ gbèrè tìjú ni, ohun tó ń lọ ń dá Jésù gangan wò tó wá mú lọ sórí òkè tábìlì yìí pé kó lọ bẹ́ẹ̀lẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí, kò sẹ́ni tí ò lè dánwò, Ọlọ́run májẹ̀mú o, ó yá já ayé yín gbà kú o lọ́wọ́ èṣù àtàwọn ọmọ ogun ẹ̀, gbogbo ìdánwò yẹn ní wákàtí ọ̀wọ̀ yìí, ó yá kó já ayé yín gbà, ó yá jàgbà, bàbá jàgbà, ọmọ jàgbà, ẹ̀mọ́ jàgbà, lónìí ní wákàtí ọ̀wọ̀ yìí, ayé yín ti kúrò lọ́wọ́ ìpinnu èṣù, gbogbo májẹ̀mú ibi rẹ̀ yẹn ní orúkọ Jésù kò ní ráyè nínú ayé yín mọ́, á lọ tún sọ fún Ọlọ́run ni, á pọ̀ orúkọ Jésù nígbà mẹ́ta, ẹ̀mọ́ nígbà kan tó, ọba àwọn ẹni mímọ́ Ísírẹ́lì, Ọlọ́run já ayé àwọn ọmọ mi gbà lọ́wọ́ Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀, ẹ rí i pé gbogbo àwọn ọmọ kéékèèké gan wọ́n ń para wọn, wọ́n máa ní wọ́n para wọn torí 15 naira, ẹ̀gbọ́n pa àbúrò, àbúrò gba ẹ̀gbọ́n, ẹ̀mí búburú ni Núsíférì ni ó dúró tì wọ́n ni, Ọlọ́run májẹ̀mú o, gbogbo ẹ̀mí tó péré ní Núsíférì nínú ayé yìí, ní wákàtí ọ̀wọ̀ yìí, ó yá fi ayé àwọn ọmọ tèmi sílẹ̀, ó gbọ́dọ̀ ráyè nú ọkà àyà wọn, ó yá dé ayé àwọn ọmọ gbà, ẹ̀tọ́ di àdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, Ọlọ́run májẹ̀mú ńlá o, gbogbo ẹ̀mí Núsíférì, gbogbo ẹ̀mí èṣù, gbogbo ẹ̀mí Sátánì nínú ayé àwọn ọmọ, èyí tí máa wọnú ayé ọmọ, tẹ́gbọ́n máa pa àbúrò, tí àbúrò ọmọ pẹ̀gbọ́n, tí ọkọ máa pàyàwó, tí ìyàwó ọmọ fọ ọkọ rẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí, ó yá fìdílé wa sílẹ̀, ó yá fi sílẹ̀, ó yá fi sílẹ̀, ó yá fi sílẹ̀ lórúkọ Jésù, ó yá Ọlọ́run bọ̀ wí lónìí, ìwọ ẹ̀mí Sátánì ní wákàtí ọ̀wọ̀ yìí, ó yá fàyè àwọn ọmọ wa sílẹ̀, ó yá fàyè ọkọ wa sílẹ̀, ó yá fàyè tiwa náà sílẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí, ó yá kó pòórá, ó gbọ́dọ̀ ráyè níbẹ̀ nítorí pé kíni ó ti fọ́ káàkiri ní wákàtí ọ̀wọ̀ yìí, yóò fi ayé sílẹ̀ ní bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Á lọ sọ fún Ọlọ́run, ẹni ebi bá pa yóò jẹjẹkújẹ, mọ́mì dáàdì bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ẹni ebi bá pa yóò mu ìmúkúmu, ẹni ebi bá pa yóò gbọ́ ọ̀rọ̀ kọ̀rọ̀, ìyẹn tí wọ́n bá sọ fún pé kó ṣe tó fi lè dówó tó fi lè jẹun yóò ṣe é, ẹja sọ fún Ọlọ́run, Ọlọ́run di mí létí lórí ọ̀rọ̀ èṣù, èmi mọ́ o, wọ́n fẹ́ kẹ́tì mi di sí ìpinnu èṣù nínú ayé yìí, etí mi ò fẹ́ kó gbọ́ ọ̀rọ̀ rẹ̀, etí àwọn mi ò fẹ́ kó gbọ́ ọ̀rọ̀ rẹ̀, ó yá di etí rẹ̀ yẹn, á fọwọ́ kàn ní, ẹja sọ fún Ọlọ́run, Olúwa o, Olúwa, ẹ̀mí ìdí tí èṣù tí ò fi ní wọnú etí mi láti bá mi sọ̀rọ̀, bá àwọn ọmọ mi sọ̀rọ̀, bọ́mọ yín ọ̀bà sí ilé pé kọ́lọ́run kó jọ etí yín pọ̀ mọ́ etí rẹ̀, gbogbo ẹ̀mí Sátánì tí máa kó sí ọmọ létí láti sọ pé ó yá lọ́gùn ìyá rẹ pa, ó yá lọ́gùn bàbá rẹ pa nínú etí tí mi yìí tí mo dì mú yìí, ó yá darapọ̀ mọ́ etí àwọn ọmọ mi, etí àwọn ọmọ mi ò gbọ́dọ̀ gbọ́ ibi, etí àwọn ọmọ mi ò gbọ́dọ̀ gbọ́ ibi, etí tèmi náà ò gbọ́dọ̀ gbọ́ ibi, ó yá sọ fọ́lọ́run ọ̀rọ̀ ibi nínú etí mi, ó yá mi ò fẹ́ gbọ́, Ọlọ́run ṣàánú fún mi, Ọlọ́run ṣàánú fún mi, Jésù ṣàánú mi, Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Wá ọmọlọ́lá gbogbo ìpinnu Sátánì àti àwọn ọmọ ogun ẹ̀ lórí ayé yín, lórí gbogbo ojú àtọkàn tó ń wò mí ní orúkọ Jésù, Olúwa yóò sọ di asán ni, ìpinnu Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ ní orúkọ Jésù, mo nínú ayé yín, nínú ìṣẹ̀dá yín, mo ní yóò sọdòfo ni, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àtẹ̀gbára yóò já ayé yín gbà kú lọ́wọ́ Sátánì. Kí ló ń jẹ́ Sátánì? Ní orúkọ Jésù kò ní ráyè lórí ayé yín, kò ní ráyè lórí ìṣògo yín, kò ní ráyè lórí ìpinnu ayé àwọn ọmọ yín, bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa,
àmín 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 lórúkọ Jésù. Á lọ tún sọ fún Ọlọ́run mọ́mì ẹja sọ fún ni ó ti tó gẹ́ ẹ rí i pé Sátánì rìn kiri òun àti òkú lérè jẹ. Ọlọ́run gbà mí, Ọlọ́run já ayé àwọn ọmọ mi gbà, Ọlọ́run gbà mí gbogbo ẹ̀mí tí mo bọ́ ọmọ eke rìn nílé ìwé ní ibi iṣẹ́ tó jẹ́ pé wọ́n máa kọ́ ọmọ ní ibi láti máa wù ní wákàtí ọ̀wọ̀ yìí. Ọlọ́run ó yá ya àwọn ọmọ mi, ya àwọn ọmọ mi ya ibi ni wọ́n ní orúkọ Jésù. Ó yá ya àwọn ọmọ mi yà wọ́n ní wákàtí ọ̀wọ̀. Gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù. Gbogbo ẹ̀mí ibi ní ilé ìwé àwọn ọmọ mi, gbogbo ẹ̀mí ìkà ní ilé iṣẹ́ wọn ní wákàtí ọ̀wọ̀ yìí èyí tí máa yí ayé àwọn ọmọ lò láti lè lo ayé àwọn ọmọ láti fi ba ayé àwọn ọmọ jẹ́ ní wákàtí ọ̀wọ̀ yìí. Ọlọ́run má jẹ̀mú ńlá ó yá já ayé àwọn ọmọ gbà, ó yá já ayé àwọn ọmọ tèmi gbà kúrò lọ́wọ́ Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀. Gbogbo ẹ̀mí tí máa kó sí àwọn ọmọ mìíràn nínú tí wọ́n wá ènìyàn kún ara wọn ní orúkọ Jésù. Ìjà tí ò ní ṣe parí ó yá fi sáàárín wọn. Tí wọ́n dọ̀tá àwọn ọmọ tèmi ní wákàtí ọ̀wọ̀ yìí. Ìjà tí ò ní ṣe yanjú tí ẹnikẹ́ni ò ní lè pè wọ́n jókòó ní wákàtí ọ̀wọ̀ yìí ó yá fi sáàárín wọn. Àtẹ tó bọ́ ọkọ mi rìn, àtẹ tó ń bá aya mi rìn, tó fẹ́ bá aya mi jẹ́, tó fẹ́ bá ayé ọkọ mi jẹ́ ní orúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú ó yá já ayé ọkọ mi gbà, já ayé ọya mi gbà. Gbogbo ẹ̀mí kẹ́mi tí ò ní Ọlọ́run alààyè dúró sí èyí tí ò lè sọ̀rọ̀ ògo Ọlọ́run, èyí tó ń lo ayé àwọn ọmọ mi, èyí tó ń lo ayé ọkọ mi, èyí tó ń lo ayé aya mi, èyí tí òjò gbọ́dọ̀ sí mi lẹ́nu ní wákàtí ọ̀wọ̀ yìí ní orúkọ Jésù. Ó yá já rẹ̀ gbà kúrò lọ́wọ́ rẹ̀. Ó ti tó gẹ́ fìpinnu sí i. Ọlọ́run má jẹ̀mú ó yá fìpinnu sí i. Ọ̀tá ayé tí ò ní ṣe parí ni ó fi sí wọn láàrin wọn má lè sọ bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Á lọ tún sọ fún Ọlọ́run, á gbàdúrà ní àdúrà ló ń gbà. Ẹ já sọ fún Ọlọ́run. Ẹ rí i pé tọ́lọ́run ò bá mọ̀ọ́mọ̀ kó jọ pé kó fi èṣù hàn Jésù ni ìmọ̀ rẹ̀ ò bá borí ní tá à ń sọ lẹ́ni àbátẹ́rẹ́ sọ. Ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára ẹni tó ti gbàgbé ọgọ́jọ́ àti tòru ẹ wo kí wọ́n tó lè gòkè kí wọ́n tó lè lọ sóńtò tábìlì ẹ wo kí wọ́n tó lè dé ibẹ̀ ẹni tí ó ti wíìkì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bẹ́ẹ̀ṣù ó ṣe gbọ́ngbọ́ngbọ́ngbọ́n nu ìwọ ẹ̀mí Sátánì yìí mo ní o gbọ́ ọ̀rọ̀ Olúwa nínú ìdílé mi ò fi ọmọ ìfẹ́ nínú ìdílé mi mọ́. Á sọ fún Ọlọ́run ni ìwọ Sátánì àtàwọn ọmọ ogun rẹ̀ bó ti wù kẹ́ ẹ pọ̀ tó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ọ̀rọ̀ ó yá bá mi fi kó wọn lákòókò ó yẹ kí wọ́n kó òun ṣẹ̀dá ayé mi. Ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù. Ọlọ́run má jẹ̀mú o gbogbo ìbànújẹ́ tí èṣù ń pín kiri yìí Ọlọ́run má jẹ̀mú ó yá mo kó gbogbo wọn pọ̀ sínú àgò kan ní orúkọ Jésù. Ó yá mu ṣẹ́kẹ́tẹ̀kẹ̀ mo fi dè wọ́n mọ̀ra ayé inú ayé mi, nínú ayé àwọn ọmọ, nínú ayé ọkọ, nínú ayé aya. Ọlọ́run má jẹ̀mú Ọlọ́run á tú ayé yìí sílẹ̀. Mọ́mì ẹ gbàgbọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo tí Sátánì fi ń ba ọ̀nà yín tí fi ń dọ̀nà yín láàmú yẹn tó fi ń bà yín lọ́kàn jẹ́ tó jẹ́ pé ẹkún láàárọ̀ ẹkún lálẹ́ ni ẹ fi ń sún ní wákàtí ọ̀wọ̀ yẹn ní orúkọ Jésù. Gbogbo ìpinnu Sátánì àtàwọn ogun yẹn Ọlọ́run á bì wó, Ọlọ́run bì wó, bàbá bì wó, ọmọ bì wó, ẹ̀mọ́ bì wó. Gbogbo ọwọ́ ibi tí Sátánì ń nà torí iṣẹ́ yín yẹn èyí tó fi ń daṣẹ́ yín láàmú yẹn ní wákàtí ọ̀wọ̀ yẹn Ọlọ́run má jẹ̀mú ó yá kó já ayé yín gbà, bàbá kó já ayé yín gbà. Mọ́mì ọkàn yín yóò balẹ̀ lórí ìṣerere ayé yín, ẹ̀yin lẹ́yìn lọ ayé yín ẹni ẹlẹ́ni ò ní bá yín lò. Gbogbo ìdààmú tí èṣù ń pín kiri yẹn tó fi ń fòrò yín ní wákàtí ọ̀wọ̀ ẹ̀ Ọlọ́run á pín nípa, Ọlọ́run pín nípa, bàbá jẹ́ ó pín nípa, ọmọ jẹ́ ó pín nípa, ẹ̀mọ́ jẹ́ ó pín nípa. Gbàgbọ́ra tó ń lò lé wọn lórí yẹn ní orúkọ Jésù jẹ́ kó gbèrè tìtú, jẹ́ ó jáwọ́, jẹ́ kó túwọ̀ lórí ọ̀rọ̀ àwọn ìdílé yìí. Ó yá kọ́kàn yín kó balẹ̀, mọ́mì ọkàn yín yóò balẹ̀, dáàdì ọkàn yín yóò balẹ̀. Gbogbo wàhálà ìdààmú tí èṣù ń pín kiri yẹn ó ti tó gẹ́. Gbogbo ẹkún láàárọ̀ ẹkún lọ́sàn-án kẹ́ ẹ máa sunkún jẹun, kẹ́ ẹ máa sunkún kẹ́ ẹ bá ti gbọ́ pé ọkọ tún kọlẹ̀ fún àyè ó tún sán gàràrà ní orúkọ Jésù. Sátánì ló ń rìn kọjá Ọlọ́run á bá wí lónìí. Bọ́ bá o ó yá bá mi bá wí gbogbo pàǹgùkù ẹrù ibi rẹ̀ ó yá kó di kó kú ònú ayé yín, kó kú ònú ìdílé yín. Mo ní kó kú lórí iṣẹ́ yín, mo ní kó kú lórí ọ̀nà yín. Gbogbo tó fi ń da ayé yín láàmú yẹn èyí tẹ́ fi ní ìsinmi tẹ́ fẹ́ láyọ̀ lórí ayé yín ní wákàtí ọ̀wọ̀ yìí Ọlọ́run ti dójú tì í, ojú yóò tì ní, ojú yóò ti Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ ní. Gbogbo tó fi ń dààmú ayé yín yẹn ní wákàtí ọ̀wọ̀ yìí ó yá kó gbèrè tìjú. Èrè tìjú ní tiẹ̀ ìwọ Sátánì àtàwọn ọmọ ogun, èrè tìjú ní tiẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí ó yá fàyè wọn sílẹ̀. Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Mọ́mì dáàdì gbogbo ẹrù ibi tí Sátánì tó fi ń da ayé yín láàmú yẹn, tó fi ń bà yín nínú jẹ́, tó fi ń pa yín lẹ́kún yẹn, tó fi ń fòrò yín tí ò jẹ́ ká ẹ nísinmi, èyí tí ò jẹ́ láyọ̀ lórí ìrìn àjò ayé yín àti ìdílé yín yẹn ní orúkọ Jésù Ọlọ́run ti bá wí lónìí, bàbá ti bá wí.
ọmọ ti bá wí, ẹ̀mọ́ ti bá wí. Mọ́mì, ìdùnnú àti ìfọ̀kànbalẹ̀ lẹ́fi lu ayé yín. Dádì mi, ìdùnnú àti ìfọ̀kànbalẹ̀ lẹ́fi lu ayé yín. Ìdílé yín tó ń dàrú tó ń fòòró yẹn, èyí tí gbùgbùgbù ń dààmú rẹ̀, tí wọ́n ń dààmú gbùgbùgbù tó yẹ pé ìrójútu ara yín, ẹ̀fẹ́ láyọ̀ láti lè máa tọ́jú àwọn ọmọ ní wákàtí ọ̀wọ̀ yìí, ó ti gbèrè tìjú, ó ti gbèrè tìjú. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. A lọ sọ fún Ọlọ́run, mọ̀ pé bí Ọlọ́run ọba múra dáadáa ni ń gbogbo àwọn òṣùṣù tó ní gbogbo àkàrà, gbogbo òkúta jí mẹ́lẹ̀ kó sọ́ di àkàrà, ṣé òun náà ó dẹnu rẹ̀ ni? Ẹ̀mí kẹ́mi ni. Lórúkọ Jésù kò ní ráyè nínú ayé yín. Mo ní lórúkọ Jésù kò ní ráyè lórí iṣẹ́ yín. Lórúkọ Jésù kò ní ráyè níbi iṣẹ́ yín. Lórúkọ Jésù kò ní ráyè lójú ọ̀nà yín. A lọ sọ fún Ọlọ́run, tá a bá rí agbára kápẹ́rẹ́ tí ò ní Ọlọ́run àlàyé sọ̀rọ̀ pa rẹ̀, ètò lọ́wọ́ mọ̀ bá mi fi ara tàbí òun nìjẹ́ ńláyọ̀ lórí ìfọ̀kànbalẹ̀ tó yẹ mí ayé mi, tó lọ́wọ́ máa dààmú mi pé mi bá ti láyọ̀ lọ́sàn-án ìbànújẹ́ lọ́wọ́ fi di lálẹ́. Ní wákàtí ọ̀wọ̀ yìí ẹja lọ fi sínú ìdè ni gbogbo agbára náà tí ìka àwọn ènìyàn bí níbi tẹ́ ẹ ti wá ní mi ìfẹ́ mọ́bi tó ti gbà wá, bóyá ń lè yá ni tàbí lè bàbá yín ni ẹ rán níṣẹ́ padà síbẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí. Mo rán ọ níṣẹ́ padà lónìí. Gbogbo agbára tí ò ní Ọlọ́run àlàyé sọ̀rọ̀ nípa rẹ̀ yẹn, èyí tó wá láti ilé ìyá mi, èyí tó wá láti ilé bàbá mi, tó wá láti ilé ọkọ, tó wá láti ilé aya mi, tó wá láti gbogbo ibi tí mo fẹsẹ̀ mi tẹ̀, tí wọ́n fi ń dààmú ayé mi, gbogbo ọkàn tí wọ́n rọ bírò tó ń rọ bírò ayé mi ní wákàtí ọ̀wọ̀ ọyá dá ayé mi gbà kó lọ́wọ́ rẹ̀ sọ́dàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Olúwa dá ayé yín gbà lọ́wọ́ ènìyàn bí ẹ̀ńtẹ́ robiro tó ń robiro yín, ẹ̀ńtẹ́ fi bí wá kiri tó fi bí wá kiri, ẹ̀ńtẹ́ sọ̀rọ̀ ẹ̀ níbi tó sọ̀rọ̀ yín níbi, èyí tó ń fi ọ̀rọ̀ ẹnu láti fi bá ayé yín jẹ́ yẹn ní wákàtí ọ̀wẹ̀, tó ń fi ọ̀rọ̀ ṣáátá láti jẹ́ pé gbogbo ibi tẹ́ ẹ bá ti dá lòun fẹ́nu ba gbèjẹ́ ní wákàtí ọ̀wẹ̀. Olúwa kó jẹ́ ayé yín gbà, bàbá kó jẹ́ ayé yín gbà, ọmọ kó jẹ́ ayé yín gbà, ẹ̀mọ́ kó jẹ́ ayé yín gbà. Gbogbo ọ̀rọ̀ ibi tó sọ nípa yín yẹn wípé bóyá gbogbo àwọn tí ó ṣe yín lóore, gbogbo àwọn tí ó ṣe yín láàánú, gbogbo ibi tẹ́ ti mọ róore tẹ́ ti mọ ráàánú ló ń fẹnu bàjẹ́ káàkiri. Ní wákàtí ọ̀wẹ̀ yìí Olúwa ti dá lẹ́bi, Olúwa ti jó gbèrè tìjú. Ọlọ́run má jẹ̀mú, ó yá kó jẹ́ ayé yín gbà, bàbá kó jẹ́ ayé yín gbà, ọmọ kó jẹ́ ayé yín gbà. Ní wákàtí ọ̀wẹ̀ yìí ẹ ó ṣe rere. Mọ́mì dádì, mo ní ẹ ó ṣe rere. Olúwa ti já ayé yín gbà kó lọ́wọ́ rẹ̀. Gbogbo tó wù kó máa fi ṣagbára, mi ò fẹ́ mọ tó wù kó jẹ́ ní wákàtí ọ̀wọ̀ yìí. Ọlọ́run ti dójú tì wọ́n. Gbogbo alágbára ayé ètò lẹ́ẹ̀ni nísinmi, gbogbo alágbára ìdílé ètò lẹ́ẹ̀ni nísinmi, gbogbo alágbára ìdílé ọkọ, alágbára ìdílé ìyàwó, alágbára ìdílé bàbá yín, alágbára ìdílé ìyá yín yẹn tó lẹ́ẹ̀ni nísinmi ẹ̀ní láyọ̀ lórí ìrìn àjò ayé yín, àbọ̀wọ̀n ní jẹ́ fìdùnnú àti ìfọ̀kànbalẹ̀ lu ayé yín yẹn ní orúkọ Jésù. Olúwa yóò tilẹ̀kùn mọ́ ni. Gbogbo agbára rẹ̀ ní orúkọ Jésù yóò fọwọ́ rẹ̀ ṣe rẹ̀ ni, nítorí pé kíni Ọlọ́run ti dá yín, ó ní ìdí tọ́lọ́run fi dá yín sínú ayé. Ohun tó dẹ̀ ní kẹ́ ẹ wá ṣe yẹn ní orúkọ Jésù, ẹ̀mí kúkú àti àlàáfíà lẹ́ẹ̀ fi lo ayé yín. Bá a bá rí agbára kágbára tó lòun ó tún gbé agbára tí mo fi ré lónìí tó lé lóun ó tún gbé dìé ní orúkọ Jésù, ó yá ilẹ̀ kó lanu kó gbòó náà mẹ́. Gbogbo agbára kágbára èyí tó lòun ó tún gbé ogun èyí tí mo ti ṣẹ́lẹ̀ yín, tí mo ti bá yín ṣẹ́kù nínú ayé yín lónìí, tó lòun ó tún gbé dìde sínú ayé yín padà pé ogun ó tún dìde ni. Ní orúkọ Jésù yá kó fara ẹ̀ kẹ́ni. Ẹ̀mọ́ ò mo ní kó fara ẹ̀ kẹ́ni. Gbogbo agbára kágbára tí ò ní Ọlọ́run àlàyé sọ̀rọ̀ nípa rẹ̀, èyí tí ènìyàn fi ń ja ayé yín, tó fi ń da ayé yín láàmú, tó fi ń ja ayé yín, tó fi ń jà ní olè, tó fi ń dààmú rẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí. Gbogbo agbára náà ó yá mo rán wọn sínú ìdè. Gbogbo agbára náà mo ní mo rán wọn sínú ìdè ní wákàtí ọ̀wọ̀ ẹ̀ní gbúrò ẹnu ayé yín mọ́. Mọ́mì dádì ọkàn yín yóò balẹ̀ torí pé kíni ẹ ní ayé yín lò yẹn ẹ ó sì rí lò. Gbogbo agbára náà ẹnikẹ́ni tó bá lóun ó gbèdìde kó forí ara ẹ̀ kín, kó forí ara ẹ̀ kín ni, nítorí pé ẹ fẹ́ rọ́nà lọ, ọ̀nà yóò ṣí fún yín, ọ̀nà yóò ṣí fún yín, ọ̀nà yóò ṣí fún yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. A lọ sọ fún Ọlọ́run ọmọlọ́lá, a lọ sọ fún Ọlọ́run ọ̀nà tí Ọlọ́run lòun ó ṣí fún mi lọ́dún yìí. A mọ̀ wò pé ọ̀nà yẹn kì í tí ì ṣí. Mo lẹ́ mọ̀ wò pé ohun tọ́lọ́run lòun ó fi lẹ́tà ayọ̀ tọ́lọ́run lòun fẹ́ fún mi ní ọdún yìí, ẹ mọ̀ wò pé kì í tí ì fún yín, ẹ mọ̀ pé oṣù kẹjọ lẹ́sìn wà yìí. Ọlọ́run má jẹ̀mú, ẹ já sọ fún Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tí ń bẹ nídìí ìṣẹlẹ́go, ẹni tí ń bẹ nídìí ìṣerere mi ní wákàtí ọ̀wẹ́ yìí tó ní ìnirọ́nà lọ pé oore tọ́lọ́run lòun ó ṣe fún mi lọ́dún yìí wípé kò ní tẹ̀mí lòun ó fi dààmú mi, ó fi fòró mi ni. Ọlọ́run má jẹ̀mú ó yá tilẹ̀kùn mọ́, ó yá kó o sọ kọ́kọ́rọ́ rẹ̀ sínú òkun pupa. Bàbá ò tilẹ̀kùn mọ́, kó o sọ kọ́kọ́rọ́ pamọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí. Gbogbo agbára kágbára tó mọ́nítọ̀ ògo yín, tó mọ́nítọ̀ ṣerere yín, tó wò pé ògo kárẹ̀ ire kan ló ti tún fẹ́ tẹ̀yìn lọ́wọ́ yìí, ayọ̀ kan ló ń bọ̀ láti tẹ̀yìn lọ́wọ́ yìí, tó wá lóun ò ní gbọ́, òun ò ní gbọ́. Ní orúkọ Jésù Ọlọ́run dá jókòó sójú kan.
ẹ̀mọ́ ó yá bá mi dá jókòó sójú kan, ọba àwọn bàbá mi dá jókòó sójú kan, gbogbo agbára kágbára tí wọ́n ń lò léyìn lórí yẹn láàpẹ́ ẹ̀ní rọ́nà lọ yẹn ọlọ́run májẹ̀mú yóò dá wọn jókòó sójú kan ni, nítorí pé kẹ́ni ìyẹn tó bá wù ní ọmọ jẹ́ ní ojú kan tó bá wà, gbogbo tó bá fún ní ọmọ ló tẹ̀ ń lọ́rùn, ọlọ́run á dá jókòó sójú kan, gbogbo agbára kágbára tí òun tó lóun ọmọ lò léyìn lórí yẹn òun ò ní jẹ́ rọ́nà lọ yẹn wákàtí ọ̀wọ̀ yìí ọlọ́run ó pè nípa ọ̀nà yóò là fún yín, bẹ́ẹ̀ ni yóò rèé. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. A lọ sọ fún ọlọ́run, àdúrà yẹn mẹ́ta náà ló kú pẹ̀lú ẹjẹ́ lọ sọ fún ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, ọlọ́run mọ̀ la ọ̀nà fún àwọn ọmọ Ísírẹ́lì nínú òkun ni, bẹ́ẹ̀ ni wọ́n kọjá ní ìyàn ìgbẹ́ ilẹ̀, ọlọ́run la ọ̀nà fún mi, òótọ́ ló ti sọ pé ó lànà fún mi nínú ọdún yìí, òótọ́ ló ti sọ pé ó ṣàánú fún mi, òtí ni wò ó ṣàánú fún àwọn tó ṣàánú fún, ọlọ́run kà mí mọ́ àwọn tó yẹ fún àánú rẹ̀, ẹjẹ́ sọ fọlọ́run ni, ọlọ́run kà mí mọ́ àwọn tó yẹ fún àánú rẹ̀, ọlọ́run jẹ́ kí àánú rẹ̀ kó tọ́ sí mi, kí ọdún èkó tó parí ọlọ́run jẹ́ ń jẹun, jẹ́ ń rí nǹkan rere, kí n rí ń tọ́ka sí i, ọlọ́run ràn mí lọ́wọ́ kó ṣàánú fún mi bẹ́ẹ̀, ẹ gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, ọlọ́run má jẹ̀mú, ìwọ ló ṣàánú fún àwọn Ísírẹ́lì ní ìjọ wọn ni wọ́n kọjá ní ìyẹn ẹgbẹ́lẹ̀, ọlọ́run ṣàánú fún mi, òtí ni wọ́n ṣàánú fún àwọn tó ṣàánú fún, ọlọ́run jẹ́ ìyẹ fún àánú rẹ̀, ọlọ́run jẹ́ àánú rẹ̀ ó tọ́ sí mi, ọlọ́run jẹ́ àánú rẹ̀ ó tẹ̀ mí lọ́wọ́, ó yá jẹ́ ìrá àánú rẹ̀ gbà, bàbá jẹ́ ìrá àánú rẹ̀ gbà, ọmọ jẹ́ ìrá àánú rẹ̀ gbà, ẹ̀mọ́ jẹ́ ìrá àánú rẹ̀ gbà, ọlọ́run má jẹ̀mú yóò fi àánú lé yín lọ́wọ́. Mọ́mí ẹ gbàgbọ́ àánú yóò tẹ̀ yín lọ́wọ́. Ọ̀dà náà kí ọdún èkó tó parí ẹ rí ohun rere tọ́ka sí, ohun tó yẹ yín ayé ní orúkọ Jésù, ọlọ́run má jẹ̀mú yóò ṣe fún yín, ọdún yìí ti lọ fún yín mọ́mí, mo sọ bẹ́ẹ̀ fún yín dáàdì, ọdún yìí ti lọ fún yín, ọdún yìí mo sọ pé yóò pè yín bẹ́ẹ̀ ni yóò sì pè yín lórúkọ Jésù, ohun tó yẹ yín ayé yín yẹn ní orúkọ Jésù ọlọ́run májẹ̀mú yóò gbà fún yín, ohun tí wọ́n fi ń pọ́n ilé tí wọ́n fi ń dààmú yẹn ní orúkọ Jésù ọlọ́run májẹ̀mú ọlọ́run gbà fún wọn, ohun tí wọ́n fẹ́ lò ní ohun tí wọ́n fẹ́ ní ohun tí wọ́n dẹ̀ nídìí ni, ẹ̀mọ́ yá gbà fún wọn, bàbá gbà fún wọn, ọmọ gbà fún wọn, ìṣelógo ohun rere tó yẹ yín ayé yín ní orúkọ Jésù Olúwa kó gbà fún yín, ọlọ́run kó ràn yín lọ́wọ́, kó gbàánú dìde, bẹ́ẹ̀ ni yóò rèé. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. A lọ sọ fún ọlọ́run, ẹjẹ́ lọ sọ fún àdúrà yín kú méjì pé ẹjẹ́ lọ sọ fún ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára, Olúwa o, ìdánwò ibi ò gbọdọ̀ ṣẹlẹ̀ sí mi, bẹ́ẹ̀ ni ìdánwò ibi ò gbọdọ̀ ṣẹlẹ̀ sí mi, ọlọ́run má jẹ́ wọ́n fi ọ̀rọ̀ mi máa ṣe àkàwé fún ènìyàn mi, ìdánwò ibi tí wọ́n fi ọ̀rọ̀ mi pa ìtàn rere ni, wọ́n fi ayé àwọn kan pa ìtàn rere lọ́wọ́lọ́wọ́, ọlọ́run ìtàn rere ní ayé mi, wọ́n jẹ́ wọ́n fi ọ̀rọ̀ mi sọ ìtàn ibi fún àwọn ẹlòmíràn pé lágbájá ń gba ayé lágbájá, ọlọ́run jẹ́ wọ́n fi ayé mi pàtàn ohun rere fún àwọn ìdílé mìíràn, fún àwọn ènìyàn mìíràn, ọlọ́run jẹ́ wọ́n fi ayé mi pàtàn ohun rere, ẹ̀mí mímọ́ ò jẹ́ wọ́n fi ayé mi pàtàn ohun rere ní ẹ gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù, ó fẹ́ yí àwọn kan kọ ìtàn rere lọ́wọ́lọ́wọ́, ọlọ́run má jẹ̀mú Olúwa jẹ́ wọ́n fi ayé àwọn ìdílé yìí jẹ́ wọ́n fi pàtàn ohun rere ni, jẹ́ wọ́n fi sọ̀tún ohun rere fún àwọn mìíràn pé nígbà ayé lágbájá ohun rere ló ṣe nínú ayé, ohun rere tó yẹ nìyí ní orúkọ Jésù, ohun rere tó yẹ yín ayé yín ní orúkọ Jésù, èṣù ní fi pọ́n yín lójú, ọ̀tọ̀ ní fi pọ́n yín lójú, ìkọ̀ ní fi pọ́n yín lójú, ẹni bí ò ní fi pọ́n yín lójú, ní wákàtí ọ̀wẹ̀ ní orúkọ Jésù mo pa á láṣẹ ní ọlọ́run má jẹ̀mú o, mo pè ó sọ̀kalẹ̀ yín ogun tó pọ̀ ní ipá àti agbára, ohun tó yẹ àwọn ìránṣẹ́, ohun tó yẹ wọ́n yẹ ayé wọn ní orúkọ Jésù Olúwa kó fi lé yín lọ́wọ́, ìpọ́njú òye ayé yín ó yá kó lè pọ́njú kúrò, ìdààmú òye ayé yín ó yá kó lè ìdààmú kúrò, ọ̀fọ̀ àti ìdààmú òye yín ní orúkọ Jésù, ẹ ò ní ṣọ̀fọ̀ ọmọ, ẹ ò ní ṣọ̀fọ̀ ọkọ, ẹ ò ní ṣọ̀fọ̀ aya yín, ohun tó yẹ yín ayé ní orúkọ Jésù ọlọ́run má jẹ̀mú yóò fi lé yín lọ́wọ́, ọba àwọn ọba mo ní yóò fi lé yín lọ́wọ́, ọkàn yín yóò balẹ̀, ẹ ó yin ọlọ́run, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ìwé Àìsáyà 48 yẹn 31 ó ní ṣùgbọ́n àwọn tó gbẹ́kẹ̀lé ọlọ́run wọ́n sáré, wọ́n á tún agbára wọn ṣe, wọ́n fi ìyẹ́ fò bí ìjì, wọ́n sáré kì yóò rí ẹ̀rẹ̀ wọn, ẹ rí àwa gbẹ́kẹ̀lé ọlọ́run má jẹ̀mú, ọdún tó bá sìn ọ́ tó mú ọ képe má jù kì í gbèrè tìjú, ọlọ́run má jẹ́ fìràrẹ̀ àti ìráhùn àti ìráre má jẹ́ fi sìn ọ́, má jẹ́ fi mọ̀, má jẹ́ yóò fi mọ̀ mí pé nígbà ayé lágbájá tó ń sìn ọlọ́run, ọlọ́run má jẹ́ kí n fìràrẹ̀ àti ìráhùn mọ̀ ọ́, má jẹ́ sì fi sìn ọ́, ọlọ́run mú ìráre àti ìráhùn kó nu ayé mi, ẹ gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù, ọlọ́run má jẹ̀mú o, ìráre àti ìráhùn ò yẹ mi, wọ́n ti láwọn tó bá gbẹ́kẹ̀lé oní wọ́n tún agbára wọn ṣe, wọ́n fi ìyẹ́ fò bíjì, wọ́n sáré kì yóò rẹ̀ wọ́n tún agbára wọn ṣe, Olúwa tún agbára mi ṣe, ó yá fún mi ní àkọ̀tún agbára bẹ lọ́wọ́ ọlọ́run Elédùmarè, Olúwa ó fún yín ní wákàtí ọ̀wọ̀ yìí, má jẹ́ sáré dààmú láti wọ ohun rere mọ́, má jẹ́ kí ìdààmú àti ìfòòró má jẹ́ ó tọ́ sí mi láti ní ohun rere, wọ́n tó tún agbára mi ṣe, wọ́n láwọn tó gbẹ́kẹ̀lé ọ
wọ́n fi ìyẹ́ fò bí ìjì, wọ́n sáré kì yóò rẹ̀ wọ́n, àárẹ̀ ò yẹ mí. Má jẹ́ sáré ibi lórí ọmọ, lórí ará, lórí ọ̀rẹ́. Ọlọ́run má jẹ̀mú, ẹ sọ fọlọ́run, ẹ gbọ́dọ̀ sáré ibi, wọn ò sì gbọ́dọ̀ sáré ibi wọlé yín. Ẹsẹ̀ gírígírí bí Ọlọ́run lé wọn dànù, bàbá lé wọn dànù, ọmọ lé wọn dànù, ẹ̀mọ́ lé wọn dànù. Ẹsẹ̀ gírígírí bí ó yá lé wọn dànù kúrò ní ọ̀nà mi, ó yá ṣàánú fún mi. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. A lọ tún sọ fún Ọlọ́run àdúrà kan tó kù rẹ̀, ẹ já lọ sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Ó ní ohun mo fi ń wù ọ́, ohun mo fi ń wù ọ́, ohun mo fi ń wù ọ́, èṣù kó mọ́ bàbẹ̀ jẹ́. Àmọ́ tá a fi ń wù Ọlọ́run, àmọ́ tá à ń ṣe nílé Ọlọ́run gan tá a tiẹ̀ fi ń wù ú. Ẹlòmíràn ijó ló mọ̀ jó, ẹlòmíràn tá a borí mi ni yóò máa ní, ẹlòmíràn sẹ̀kẹ̀rẹ̀ ni yóò máa jù fún Ọlọ́run. Ohun tí mo wá fi ń wù ọ́, má jẹ́ kí èṣù bàjẹ́ mọ́ mi lọ́wọ́. Ẹ̀rí ihun tí Jésù fi ń wù Ọlọ́run, tó fi ń bọ́ Ọlọ́run ẹ̀ sọ̀rọ̀, lè ṣù fẹ́ bàjẹ́ yẹn ló fi ní kó ká lọ. Ó yá mú lọ sórí òkè tẹ́pìlì, ó wá ní kó wò òkè sísàlẹ̀. Ó ní ṣó lè bẹ́ sílẹ̀, bóyá àwọn áńgẹ́lì ó wà á gẹ́, bóyá wọ́n wà sáré tẹ́wọ́ gbà. Ẹ̀rí ìwé Matthew ni mo sọ nípa rẹ̀, ìwé Matthew 4:1-11. A ó rí tí ó ń bẹ níbẹ̀, a ó rí ọ̀rọ̀ yìí. Ó ní ó dáa náà, ṣó lè sọ gbó òkúta kó ṣó lè sọ wọ́n di àkàrà. Ẹ̀rí bí èṣù ṣe máa ń dá ènìyàn wò nìyẹn. Ọlọ́run má jẹ̀mú, ohun tí èmi wá fi ń wù ọ́ tó sì ṣe fi wà láàyè yìí. Ọlọ́run má jẹ́ kéṣù bàjẹ́ mọ́ mi lọ́wọ́, má jẹ́ kọ́ta bàjẹ́. Gbogbo iṣẹ́ tí 40 ọ̀sán àti 40 òru èyí tí Jésù lọ ṣe ní orí, tó lọ gbà àwẹ̀ rẹ̀ nínú igbó, nínú ìjù, tó lọ gbà àwẹ̀ nì fún 40 ọjọ́ àti 40 òru, òun lè ṣú fẹ́ bàjẹ́ yẹn, ó mọ̀ọ́mọ̀ fẹ́ bàjẹ́ ni. Ó rò pé ó lè gbé ìgbésẹ̀ nínú ìbéèrè méjèèjì tó sọ. Ọlọ́dà náà sọ gbó òkúta ìdí àkàrà káti ẹ̀mọ́, ṣé òun àti ẹ̀wọ̀n jọmọ jẹ́. Ọlọ́dà náà ní bẹ́ sílẹ̀ láti orí òkè yìí. Ó yẹ káwù bóyá àwọn áńgẹ́lì, bóyá wọn lè tẹ́wọ́ gbọ́. Ẹ̀rí Jésù dá lóhùn pé a kò bí ènìyàn nípa àkàrà nìkan, bí kò ṣe nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀rí kó yẹ kí ọ̀rọ̀ Ọlọ́run máa gbénu wa. Ọlọ́run má jẹ̀mú, ohun tí mo fi ń wù ọ́, èṣù má jẹ́ ó bàjẹ́ mọ́ mi lára, èṣù má jẹ́ ó bàjẹ́ mọ́ mi lára. Ẹ gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ohun tí mo fi ń wù èṣù má jẹ́ ó bàjẹ́, ohun tí mo fi ń wù èṣù má jẹ́ ó bàjẹ́ mọ́ mi lára. Ọlọ́run má jẹ̀mú, má jẹ́ kéṣù sọ mí di ẹni ìtanù níwájú rẹ. Ọba àwọn ọba, má jẹ́ kéṣù sọ mí di ẹni ìtanù, ẹni ẹ̀kọ́ níwájú rẹ. Ọlọ́run gbà mí, bàbá gbà mí, ọmọ gbà mí, mi ò gbọ́dọ̀ gbèrè tìjú. Èrè tìjú ò yẹ mí. Ọlọ́run má jẹ̀mú, má jẹ́ gbèrè tìjú. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Á lọ tún sọ fún ẹ má bínú, ẹ ṣe sáré fi méjì sí àdúrà náà ni. Àdúrà là ń gbé agbára kọ́, ẹ já sọ fọlọ́run. Ọlọ́run má jẹ̀mú, àti èmi àti ìdílé mi, Olúwa já wà ní ìsádi rẹ. Ẹ̀rí Ọlọ́run má jẹ̀mú, àti èmi àti ìdílé mi, a wà ní abẹ́ ààbò rẹ̀, a wà lábẹ́ ìsádi rẹ̀. Má jẹ́ kí èṣù kó lé wa jáde, má jẹ́ kí ẹ̀mí kẹ́mi kó yá wa lò láti kúrò ní abẹ́ ìsádi rẹ̀. A wà ní abẹ́ ìsádi rẹ̀ ní orúkọ Jésù. Má jẹ́ dẹni ìtanù, ẹ gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. A wà lábẹ́ ààbò ìsádi rẹ̀ ní orúkọ Jésù. Má jẹ́ kí èṣù kó lé wa dànù kúrò ní abẹ́ rẹ̀. Ọlọ́run má jẹ̀mú, má jẹ́ ká dẹni ìtanù, má jẹ́ dẹni ìtanù, má jẹ́ gbèrè tìjú. Bàbá gbà wá, ọmọ gbà wá, ẹ̀mọ́ gbà wá, má jẹ́ àgbèrè tìjú. Ọlọ́run má jẹ̀mú, gbogbo ojú ọkàn tó ń wò mí, mo gbàdúrà fún yín ní wákàtí ọ̀wọ̀ ní orúkọ Jésù. Mọ́mì, dádì, ọmọlọ́lá lọ́lá ò ní wákàtí ọ̀wọ̀ ẹ̀ ní dẹni ìtanù. Bàbá màmá ní orúkọ Jésù, ẹ ò ní gbèrè tìjú. Gbogbo ojú àtọkàn tó ń wò mí, àtàwọn tí ó tún padà wò ó ní wákàtí ọ̀wọ̀ yìí ní orúkọ Jésù, ẹ ò ní dẹni ìtanù, ẹ ò ní gbèrè tìjú. Omi òmùrí kò ní fọ̀ sí yín. Tá a bá rí agbára kágbára èyí tí ò nínú Ọlọ́run alààyè sọ̀rọ̀ nípa rẹ̀, èyí tó lè lóhùn ó lé yín jáde ní abẹ́ ààbò Ọlọ́run alààyè ní wákàtí ọ̀wọ̀ yìí. Mo rán wọn sínú ìdè ní wákàtí ọ̀wọ̀ yìí. Ó yẹ wọnú ìdè lọ. Gbogbo agbára náà ní wákàtí ọ̀wọ̀ yìí wọn ò ní lè lò lé yín lórí, àti ẹ̀yin àti ọmọ ọmọ ní wákàtí ọ̀wọ̀ yìí. Ààbò Ọlọ́run ètò nípa ètò gbòòrò, mo ní kó bò yín. Ọwọ́ Ọlọ́run alààyè kó wà ní ara yín. Ọlọ́run alààyè mo ní kó máa ṣọ́ yín àtọ̀sán àti òru àti ojúmọmọ ní wákàtí ọ̀wọ̀ yìí. Ọwọ́ Ọlọ́run kó wà ní ayé yín, kó wà lórí iṣẹ́ yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ gbàdúrà fáwọn tó ń ṣiṣẹ́ yẹn, àwọn oníṣẹ́ ọwọ́. Ẹ ó rí i pé àwọn tí ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ibi iṣẹ́ wa yẹn, á wò pé kíni èṣù náà ló ń ṣèdánwò lọ́wọ́.
bẹ́ẹ̀ ni mo sọ fún èṣù ló ṣèdánwò lọ́wọ́ ebi Jésù ló mú lọ sórí òkè tẹ́tẹ́ yìí èṣù ló ṣèdánwò lọ́wọ́ pé bóyá iṣẹ́ yẹn lè sú yín wípé ẹ ó gbé tì ẹ ó tún lẹ́ẹ̀tún mú mìíràn wọ́n wàá sọ yín dolówó ọdọọdún ẹ má jà gbà fún èṣù ni ẹ má jà gbà fún èṣù láti sọ yín dolówó ọdọọdún ọjọ́ mọ́ngòrò bá tún dé bá gbàdo bá ló tún jáde no iṣẹ́ tẹ́ ẹ mọ̀ tí wọ́n mọ̀ yín yẹn iná ìlàjà gbàdúrà lè lórí Ọlọ́run kò tanná ògo yín a sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára Olúwa tanná ògo iṣẹ́ mi bàbá tanná ògo iṣẹ́ mi ní wákàtí ọ̀wọ̀ ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù iṣẹ́ tí wọ́n mọ̀ mímọ́ yìí ní orúkọ Jésù ó yá tanná ògo iṣẹ́ mi inú ògo iṣẹ́ mi ò gbọdọ̀ kú ìràwọ̀ ògo iṣẹ́ mi ò gbọdọ̀ wọ̀ ọ̀kùn ayé ti mọ̀ mí mọ́ Ọlọ́run tanná rẹ̀ bàbá tanná rẹ̀ ọmọ tanná rẹ̀ ògo iṣẹ́ mi ò gbọdọ̀ wọ̀ ọ̀kùn ògo iṣẹ́ mi ò gbọdọ̀ wọ̀ ọ̀kùn ẹ máa sọ fún Ọlọ́run ògo iṣẹ́ yín ò gbọdọ̀ wọ̀ ọ̀kùn Ọlọ́run má jẹ̀mú ẹ máa sọ fún ni iṣẹ́ mi ò gbọdọ̀ dàrú ọ̀nà mi ò gbọdọ̀ dìbàjẹ́ akóbá ni ò gbọdọ̀ kóbá mi abaniláyọ̀ jọ gbọdọ̀ báyọ̀ mi jẹ́ níbi iṣẹ́ tí wọ́n mọ̀ mí yẹn ẹ máa sọ fún Ọlọ́run pé kọ́lọ́run kó tanná ògo yín kó tanná ìràwọ̀ yín yín kó tàn káàkiri àgbáláyé gbogbo ẹnikẹ́ni ọkọ̀ tá a tara obìnrin mú jáde wọn ò gbọdọ̀ lágbára lórí ìṣẹ̀dá ògo iṣẹ́ yóò gbọdọ̀ díbàjẹ́ ẹ gbọdọ̀ rogun àkóbá ẹ gbọdọ̀ rogun àdábá ẹjọ́ lọ́rọ̀ ètí máa mú yẹn dé ọgbà ẹ̀wọ̀n ètí wọ́n máa fi tìyàn mọ́lẹ̀ ètí ògo yẹn máa fi di ògo àná ní orí iṣẹ́ yín yẹn ẹ pé kò gbọdọ̀ jẹ́ ìpín yẹn ìpín yóò gbọdọ̀ jẹ́ ògo àná ògo tuntun Ọlọ́run kò tàn án torí iṣẹ́ yín yẹn bẹ́ẹ̀ ni yóò rí ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú ọba tó pọ̀ nípa àti agbára iṣẹ́ àwọn ènìyàn yìí èyí tí wọ́n mọ̀mọ́ yín èyí tẹ́ ẹ̀ ń jẹ èyí tẹ́ ẹ̀ ń tọ́jà pẹ́bẹ̀lẹ́ tí ń jẹ tẹ́ ẹ ti ń fún ara tẹ́ ẹ ti ń fún ẹbí tẹ́ ẹ ti ń fún ẹnikẹ́ni láti lè lò ní wákàtí ọ̀wọ̀ yìí inú ògo iṣẹ́ yín Ọlọ́run má jẹ̀mú ó yá tan ìmọ́lẹ̀ rẹ̀ ó yá tan ní ògo iṣẹ́ náà Ọlọ́run kó tan ní ògo iṣẹ́ yín inú ògo yín gbọdọ̀ kú iná ògo iṣẹ́ yín ò gbọdọ̀ kú iná ògo iṣẹ́ yín ò gbọdọ̀ wọ̀kù nítorí ẹ ti mọ̀ yín máa ṣẹ́ yín ní wákàtí ọ̀wọ̀ yìí ìràwọ̀ yín ò gbọdọ̀ pín ìràwọ̀ yín ò gbọdọ̀ pín báyìí ní wákàtí ọ̀wọ̀ yìí ìràwọ̀ yóò tàn títí dòpin ayé yín ni bẹ́ẹ̀ ni yóò rí Ọlọ́run má dẹ̀mú bá mi lọ́wọ́ sí iṣẹ́ wọn gbọdọ̀ díbàjẹ́ ògo iṣẹ́ wọn gbọdọ̀ tàn títí dòpin ayé wọn ni bẹ́ẹ̀ ni yóò rí ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù oníṣẹ́ ọwọ́ ó ní àgbàdúrà fún ẹ jẹ́ àgbàdúrà fáwọn oníṣẹ́ oṣù náà Ọlọ́run má jẹ̀mú lórí iṣẹ́ oṣù tí wọ́n ń ṣe yìí ibẹ̀ ni wọ́n ti ń rówó tùjọ bẹ́ẹ̀ ni wọn ò kúlẹ̀ tí ìdá tí wọ́n lẹ̀ nítorí ohun dín kan tàbí ìkejì iṣẹ́ òwe tẹ̀ ń ṣe yìí ẹ gbọ́dọ̀ rákò bá ń bẹ̀ gbogbo wàhálà ìdààmú tí wọ́n mú yẹn dogun ẹlẹ́wọ̀n nídìí iṣẹ́ oṣù tẹ́ ń ṣe yìí gbogbo ẹni tí ó kò bá yín ò ní mọ̀ yín Ọlọ́run má jẹ̀mú lórí àwọn ìránṣẹ́ yìí oníṣẹ́ oṣù yìí ẹni tí ó kò bá yín ò ní mọ̀ yín kò ní wá yín wá ẹni tí ó bá ti ń jẹ́ kò ní wá bí iṣẹ́ yín débi yóò kó bá yín gbogbo ẹ̀mí àkóbá ni ó yá fi àwọn ìránṣẹ́ sílẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo ẹ̀mí àkóbá àdábá ẹjọ́ lọ́rọ̀ mọ́jọ́ di tiyín nídìí iṣẹ́ yìí ẹ rògò tiyín bẹ̀ ni àwọn aṣíwájú rògò tí wọ́n mú iṣẹ́ yẹn ní orúkọ Jésù owó tẹ́ ẹ bá pa kò ní jẹ́ tẹ́ jọ́ kò ní jẹ́ tẹ́ wọ̀n ẹ ò ní dèrò ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ò ní tọ́ sí yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú bá mi gbàdúrà àwọn ìránṣẹ́ yìí ọba àwọn bàbá mi gbàdúrà wọn ohun tó yẹ yín ayé ní orúkọ Jésù Olúwa yóò ṣe fún yín lórí ayé yín lórí ọ̀nà yín lórí iṣẹ́ ọwọ́ yín lórí iṣẹ́ oṣù yín Ọlọ́run má jẹ̀mú kó tan ìmọ́lẹ̀ yín yóò tàn ògo Ọlọ́run yóò bù jáde nínú ayé yín ọmọlọ́lá ògo Ọlọ́run tó hàn nínú ayé yín ní orúkọ Jésù ẹ ò ní dẹni ìtanù ẹ ò ní gbèrè tìjú gbogbo ojú àtọkàn tó ń wò mí ẹ ò ní gbèrè tìjú ọwọ́ Ọlọ́run á wà lára yín mo dúpẹ́ fún gbogbo ojú àtọkàn tó ń wò mí ọmọlọ́lá wọn ṣe àmì lórúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú yóò wà pẹ̀lú yín ẹ ní dẹni ìtanù Ọlọ́run májẹ̀mú yóò dúró tì yín ẹ ò ní gbèrè tìjú àti ẹ̀yin àti ìdílé ní orúkọ Jésù a ò ní wá yín tì ọdún yìí yóò pè yín lórúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa àmín 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 lórúkọ Jésù ìbéèrè wa náà rèé fún àtijọ́ bíbélì yẹn mo ní mo sọ̀rọ̀ nípa afọ́jú méjì tí Jésù wò sàn mo lo Matthew mo dẹ̀ lo Rome Matthew kí ni mo lò Rome kí ni mo lò mo dẹ̀ sọ̀rọ̀ nípa oko Sárífátì ètí kó lò bòrò rẹ̀ tí ò bẹ̀ mọ́ ètí wòlíì Èlíjà tó ṣe kíni tó ya ilé rẹ̀ tó sùn rẹ̀ tó sì ṣe kíni tó dáná oúnjẹ fún tí kó lò bòrò rẹ̀ tó san gbogbo gbèsè owó tó ṣẹ́kù
mo sọ̀rọ̀ ìbéèrè kẹta mo sọ̀rọ̀ nípa lọ́ọ̀tì àti àwọn áńgẹ́lì méjì tó bá lálejò níbo ni mo kà bóyá tí a bá lè pè ẹ lè pè mí sórí fóònù nọ́mbà mi 070 ẹ lè fi plus síwájú bóyá ló láti ìlú òkèrè +234 láàfin síwájú ẹ̀ kó tó lè wọlé a wà dá yìí 070 57 84 23 11. àwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta náà rèé mo sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ afọ́jú tí Jésù wòsàn mo lo Matthew kí ni mo lò mo sì lo Rome. mo sọ̀rọ̀ nípa opó Sárífátì èyí tí wòlíì Èlíjà bá san gbogbo gbèsè rẹ̀ èyí tí gbogbo gbèsè ń tán tó sì tún ní chẹ́ńjì sọ́wọ́ rẹ̀. mo sọ̀rọ̀ nípa àwọn áńgẹ́lì méjì tí wọ́n bá Lọ́ọ̀tì ní àlejò wọ́n jẹ́ ọkùnrin. mo lo Genesis ṣe é kí mo tún tọ́ wa sọ́nà mo lo Genesis kí ni mo lò tí a bá lè tẹ́sì ẹ̀ tá a bá dẹ̀ lè kọ́ sórí móhùnmáwòrán báyìí màá rí màá dẹ̀ ká a jẹ bíbélì yẹn náà nù bíbélì tó kù ó ní ilé ìkótó pé a tún kó ìmíràn jáde bíbélì kan tí eléyìí kù nìyẹn. ọ̀rọ̀ ìta máa ń lò ní ilé tí a bá fẹ́ sùn a lọ ìwé àìsáyà 58 ìwé àìsáyà 58 verses 11 péré ìwé àìsáyà 58:11 a lè máa lò ó nínú ilé wa tí a bá fẹ́ sùn a lè máa lò ó ní ibi iṣẹ́ wa lórúkọ Jésù a ò ní gbèrè tìjú. lẹ́ẹ̀kan sí orúkọ mi bí wọ́n ṣe ń pè ní Eriabanise JP ìyá àdúrà Eriabanise JP láti ilé ìjọsìn wa ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú lórúkọ Jésù Olúwa yóò rán àánú sáwa náà. tẹlifóònù nọ́mbà mi 070 57 84 23 11. lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní Nàìjíríà ń bí àti tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní UK tí ohun náà ti ń jáde tẹ̀sí fi ń wò mí káàkiri gbogbo ibi tẹ́ ẹ ti ń wò mí lórúkọ Jésù iléeṣẹ́ yẹn kò di títì pa iná ara iná ní òní jó wọn. mo kí àwọn àtàwọn ìgbìmọ̀ wọn àti gbogbo àwọn bí àwọn atọ́kùn bí àwọn olólùfẹ́ bí àwọn ọmọlọ́lá gbogbo wọn báńbáńbáń bí àwọn atọ́kùn àti àwọn ìgbìmọ̀ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní orúkọ Jésù a ò ní gbèrè tìjú Ọlọ́run má dèmú yóò wà pẹ̀lú wa Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. ìwò ìjọ mẹ́jọ àtèmi àti yín àní dòkú Ọlọ́run má dèmú yóò dì wá mú ó di ìjọ mẹ́jọ ó dàbọ̀.